ọmọ tó lọ hookup tó lọ sí ìsìn àánú lọ́jọ́ Sunday ta ló máa gbàdúrà pé Olúwa ṣàánú mi àánú wo ni hookup ló fẹ́ bá pàdé níbi hookup tó bá iṣẹ́ tó wrong àánú ò lè ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn o téèyàn bá fẹ́ ṣoríire láyé kó kọ́kọ́ gbàgbé wípé ogun ìdílé kan wà níbì kan dìmọ̀ béèyàn bá ṣe ń rò wípé ayé ló ń ṣe òun ayé yẹn ló máa lé kiri a máa lé ayé yẹn kiri wípé kó ń ṣẹ́gun wọn títí tọ́jú á fi lọ́mọ lọ́wọ́ á bọ́ sọ́wọ́ wòlíì èké á bọ́ sọ́wọ́ àfá èké á bọ́ sọ́wọ́ babaláwo èké gbogbo wọn pátápátá ló máa jẹun lára ẹ̀. gbígbàgbà ni ká máa rọ́jú ìgbà ń padà bọ̀ wá gbà ni mo mọ orí àbí lójú. I'm very sure that one day you will change my story to glory. I welcome you back on the show. Welcome to Smedia TV. If you are watching us, joining us for the first time, seeing this channel for the first time, I welcome you. And I want to use this video to appreciate all our loyal fans. Thank you so much for your support. Thank you so much for your love. Thank you for the comment. Thank you for the share. Thank you for the likes. Thank you for the subscribe. All these things really motivate and give us more strength to do more. And I want to urge you, please go and take your seat to watch this program, especially this particular program. As you all know, we don't just bring anything just anyhow on your screen. We bring something deep. We talk much about mystery of life, things happening in this world that we can learn from it. And I will urge you to please take your time to watch this program from the beginning to the end. And please don't forget to click on that subscribe button. Subscribe, likes, turn on your notification. Doing this, you'll be able to see our next coming video. Let's dive in. I want you to join me as I want to welcome my amazing guest on the show today. All the way from, don't worry, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú lé o. Fún àwọn fans yín, torí mo mọ̀ pé láwọn fans, so fáwọn fans yín àtàwọn tó ń rí yín for the first time àtàwọn tí wọ́n really mọ orúkọ yín gangan tẹ́ pé wọ́n kàn mọ̀ yín sí Holydee praise. So máa fẹ́ kẹ́ dárúkọ yín àti iṣẹ́ tẹ̀yin ṣe àti nǹkan tẹ̀yin láàyò. Orúkọ tèmi ni Ẹ̀sán Ọládìtì David tí àwọn èèyàn mọ̀ sí Holydee praise. Lóòótọ́ gbogbo àwọn tó wò mí lórí social media wọ́n mọ̀ mí gẹ́gẹ́ bí olórin, àwọn kan dẹ̀ mọ̀ mí gẹ́gẹ́ bí philanthropist, humanitarian and so on and so forth. But èmi fúnra lára mi mo mọ̀ wípé iṣẹ́ oko ni mò ń ṣe. Ẹ̀dọ̀ ẹ má dorí mi rò. Ẹni iṣẹ́ oko lẹ́ ń ṣe. Bẹ́ẹ̀ni, iṣẹ́ oko ni mo fi ń push online career. Ẹ má bínú kó tó di pé a ti máa sọ̀rọ̀ dáadáa lórí iṣẹ́ oko tẹ́ ń ṣe yẹn. Bọ̀ bẹ́ ṣe sọ ẹ tijú láti sọ. Báwo mo fẹ́ tijú? Mi ò lè tijú láti sọ. Nítorí pé nǹkan tí mò ń ṣe tí mo fi ń build àwọn èèyàn mọ̀ mí online dáadáa. Wọ́n dẹ̀ rí mi dáadáa. Ṣùgbọ́n èmi fúnra lára mi mọ iṣẹ́ tí mò ń ṣe. Mo mọ iṣẹ́ tí mò ń ṣe tí mo fi ń push online career. Ok, kò ṣe pé bóyá online yẹn ló ń gbowó kan ńláńlá wá fún yín tẹ́ fi. No. Online kan ló ń gbowó wá o. A tún fi owó iṣẹ́ oko tá à ń ṣe a fi ń push online career láti pé kó lè débi tó nítumọ̀. A dẹ̀ dúpẹ́ ibi tó dé náà lénìí. Torí pé mo nígbàgbọ́ pé ojú tó rí ibi tí ò fọ́ ni ire ló máa padà gbẹ̀yìn ẹ̀. Ire ló máa padà gbẹ̀yìn ẹ̀. Bẹ́ẹ̀ni. Ojú tó rí ibi tí ò fọ́. Ire ló máa gbẹ̀yìn ẹ̀. Dára àwọn kan táwọn yẹn mọ̀ yín sí, àwọn kan mọ̀ yín sí gospel artist. Yes. Ṣé máa ń kọrin. Àwọn kan dẹ̀ mọ̀ yín sí philanthropist. Yes. Because ó dàbí pé philanthropist yẹn gan ni ẹ̀ ń ṣe jù much these days. Ṣé àwọn ìyà kan wà nínú ẹ̀ ni tẹ́ ṣe lérò pé ó yẹ kẹ́ máa help àwọn èèyàn tí wọ́n wà nínú ìṣòro? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ oko tí mò ń ṣe yẹn tẹ́bẹ̀ bí àwọn tó ń ṣe iṣẹ́ oko léèrè wọ́n máa sọ mọ́ọ̀chì fún yín kò easy. Kò easy. Yes. Irú ọjọ́ tí mo ṣì lọ oko láti báyìí òjò ló pa mí dénú ilé ní òjò gidi tó pa mí gidi gan. So ó máa ń àwọn kọ̀ọ̀kan máa rí mi ní oko ńgbà mí nǹkan tó máa wò pé ẹlòmíì máa ní ẹ̀yin kọ́ la máa rí online ni màá ní èmi náà ni. Ó máa ń ya àwọn èèyàn lẹ́nu sometimes wípé ṣùgbọ́n mò ń gbìyànjú. So iṣẹ́ philanthropist tàdé ń sọ yìí náà kì í ṣe wípé mo really mú gẹ́gẹ́ bí occupation mi ò rí bí occupation. Okay. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ kékeré kan wọ́n pe ọmọ yẹn ní ìyanu olúwa
ọjọ́ yẹn mo fẹ́ ṣe ẹ̀sà òkè market praise, mo máa ń ṣe praise lẹ́sà òkè, mo máa fẹ́ ṣe ẹ̀sà òkè market praise. So mo fẹ́ ṣe ibi tí mo ti fẹ́ lọ rẹ́ǹtì chair, rẹ́ǹtì àga tá máa lò ń bẹ̀ ni mo wá débẹ̀, mo wá béèrè wọ́n wá ní wọn ò sí, ẹni ò tí ì dé, bá àwọn ọmọ ẹ ti dé. Ibẹ̀ mo wá rí táwọn ọmọ kéékèèké ń drag ọmọ yẹn ojú kékeré bá ọmọ bíi ọdún 8 ni. Bó ṣe wá ń drag ọmọ yẹn pé wá ń bì kíní kan kíní, mo wá ní kí ló ṣẹlẹ̀. Wọ́n ní ọmọ kékeré yìí wípé ìta gbangba yìí ló sùn mọ́jú, ìta gbangba. Mo wá pé ọmọ kékeré yìí sùn ìta gbangba ní abẹ́ tébù. Mo ṣe pọ ọmọ yẹn nìyẹn. Ìyá ẹ̀ ńkọ́ ó ní ìyá òun wà níbi báyìí, bàbá ẹ̀ ńkọ́ ó ní bàbá òun ti kú, bàbá ẹ̀ ti kú. Ìyá ẹ̀ ńkọ́ gbà yẹn ó dà wá mú mi dé ọ̀dọ̀ ìyá ẹ̀ o. So wọ́n ṣẹ̀ wá sọ fún mi gan wípé ọmọ yẹn ó máa mú apàdà bèrè lọ́wọ́ ẹ̀, ó lóun máa sun inú gọ́tà ń gbà mí. Yes, ó máa sun inú gọ́tà. Ó ní ìgbà míì òjò, ó ní ìgbà míì tójò bá rọ̀ báyìí ló máa sá kúrò nínú gọ́tà tóun tún máa lọ sùn sí ibòmíì. Ọmọ yẹn kò síbi tí ò tí ì fi ẹsẹ̀ rìn dé ní sàṣà níbi tí ò tí ì dé ní Òbòkun àtòrí adé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú-Jẹ̀ṣà, láti Ẹ̀sà Òkè dé Ìjẹ̀bú-Jẹ̀ṣà ó máa fẹsẹ̀ rìn débẹ̀, ó máa fi ẹsẹ̀ rìn lọ Iléṣà, ó máa fi ẹsẹ̀ rìn lọ Ìwòyè. Ibẹ̀ ló ti máa ń tọrọ kiri tó ti máa ń gba owó lọ́wọ́ àwọn èèyàn tó fi sọ báyìí. Ọmọ kékeré ọdún 8. ọmọ ọdún 8. ọdún 8, yes. Jesus. So mo wá gbọ́rọ̀ yẹn wá shock mi bákan, mo wá mo dọ́dọ̀ ìyá ẹ̀. Mo ṣe máa dọ́dọ̀ ìyá ẹ̀ báyìí, èpè níyà ẹ̀ kọ́kọ́ fi pàdé mi lẹ́nu ọ̀nà. Kí ni ọmọ ọdún 8 ṣe fún ìyá ẹ̀? Ṣó ṣe ìyá ẹ̀ ni àbí kí ló ṣẹlẹ̀? Èpè níyà ẹ̀ fi pàdé mi. Ó ní olórí burúkú ọmọ ni o. Ẹ ṣáà mọ àwọn èdè Ìjẹ̀ṣà yẹn. Bẹ́ẹ̀ni. Olórí burúkú ọmọ ni o. Ayé rẹ̀ ti bàjẹ́ bó ṣe wà á. Ayé rẹ̀ ti ṣe. Ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́pè lóríṣiríṣi. Débi pé ó change ẹ̀fẹ́ mi gan pé má fídíò mi o, má fídíò mi o, má fídíò mi o. Mo ní máa fídíò yín. Kí lẹ wò tọ́mọ ọdún 8 fi bọ́ta lábẹ́ yín? Tó fi dẹni tó rìn kiri ìgboro. Ó tún wá padà wálé ẹ̀ tún gbé ṣépè. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So even nígbà tí ìyá ẹ̀ ṣáà bíi pé kò jọ bíi pé ìyá ẹ̀ ṣáà lé wa lọ́jọ́ yẹn ni. But mo ṣáà bá a sọ ọ̀rọ̀ díẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo máa padà wá sí ọ̀dọ̀ ìyá yẹn, àwọn tó ń gbé ládùúgbò wọ́n sọ fún mi pé nígbà tí mo kúrò lọ́dọ̀ ìyá ọmọ yìí tán, ó tún gbé èmi gan ṣẹ́ èpè ni. Ẹ drop ọmọ yẹn fún yàyà rí? Mi ò drop ẹ̀ fún. Mo mú ọmọ yẹn, mo gbìyànjú lákọ̀ọ́kọ́ ná, mo kọ́ change aṣọ lọ́rùn ẹ̀ náà. Mo kọ́kọ́ pààrọ̀ aṣọ lọ́rùn ẹ̀. Mo dẹ̀ mú jáde owó ọkọ lọ jẹun náà kó tiẹ̀ ọkọ wà òkè. Irun orí ẹ̀ ti kún, mo bá gẹ̀ ẹ́. Mo wá post ẹ̀ sí online pé nǹkan báyìí ni mo rí. Báyìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní show love nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní support ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní support ẹ̀. Mo rí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní support ẹ̀ torí mo máa ń ṣe nǹkan kan. N bá ti post fídíò mi, òun expect pé bí èèyàn máa ṣe nǹkan kan. So but kábíyèsí wa lẹ́sà òkè ọba Adéyẹmí Adédìran wá mìíràn fẹ̀sà òkè. Bàbá yẹn ló máa sọ fún mi all the time pé tí n bá ti post àwọn fídíò tí mò ń post yìí kí n máa make sure pé mò ń fi phone number mi sí pé wọ́n lè ráwọn èèyàn tó fẹ́ help àwọn tí mò ń post. So mo fídíò tí mo máa padà sí mo wá fi phone number sí, àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pé àwọn ìyanu story yẹn ṣáà touch àwọn èèyàn dáadáa. Ó touch àwọn èèyàn. Ṣé rí ọmọ yẹn báyìí mo ti change school ẹ̀. One of the best school Ẹ̀sà Òkè báyìí, let's say best school in Ẹ̀sà Òkè lọmọ yẹn lọ báyìí. Àti change aṣọ, ọ̀dọ̀ mi ló ń gbé di bá ṣe ń sọ̀rọ̀. Ọ̀dọ̀ mi ló ń gbé di bá ṣe ń sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ ẹ wádìí nǹkan tí ọmọ yẹn ṣe fún ìyá ẹ̀ tó fi ń ṣépè fún bẹ́ẹ̀? Tó fi ń ṣépè fún. Ṣé rí ìyá tó ń ṣépè mi ò lè fi bẹ́ẹ̀ blame ẹ̀ nítorí pé ìṣẹ́ àti òṣì. Ìṣẹ́ àti òṣì ló máa ń fà. Reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ìyá fúnra lára ẹ̀ kò lè dára ẹ̀ bọ́ ní ojúmọ́. Ó ti yé mi. Ìyá fúnra lára ẹ̀ ò lè dára ẹ̀ bọ́. Òun ló jẹ́ kó ìgbà tẹ́bi pamọ́ nulẹ̀ ló jẹ́ kó ọmọ bọ́ síta tó ń tọrọ owó kiri. Tí ò tiẹ̀ wulẹ̀ wá pé wo ìwọ tó ti kúrò nínú. Even ní alẹ́ àná báyìí ọmọ yẹn tún mú ẹ̀gbọ́n ẹ̀ wá sọ́dọ̀ mi. Ó níbi tó ẹ̀gbọ́n òun gbé, ẹ̀gbọ́n ẹ̀ wá bá mi, ó níbi tó òun gbé pé òun ò lè gbé bẹ́ẹ̀ mọ́. Wọ́n tún dá yẹn padà láti Ìlọrin wá s'Ẹ̀sà Òkè. Ìyá yẹn ṣàfihàn sọ̀kò kiri ni. Torí pé kò dẹ̀ sí nǹkan méjì tó fà á ju wípé ìyá gan fúnra lára ìyá ń jẹ. Mo máa sọ àwọn nǹkan kan, mo máa advice àwọn abiyamọ wípé abiyamọ tí ò bá ní agbára láti tọ́ ọmọ méjì kó má bí jẹyọ kan lọ. Abiyamọ tí ò bá lágbára láti tọ́ ọmọ méjì kó má bí ju ẹyọ kan lọ. Ẹlòmíì ò lágbára láti tọ́ ọmọ ẹyọ kan, á bí 5. Inú wọn láti máa rí ọmọ tó ń ṣaṣẹ́wó.
irú o láti máa rọ́mọ tó ń jalè, irú o láti máa rí ètò àlè. Àwọn oríṣiríṣi nǹkan báyẹn ló máa pọ̀ nínú life àwọn ọmọ yẹn. Torí kò ní sí ìtọ́jú tó péye. Nítorí pé kò sí ìtọ́jú tó péye fún wọn. Kò sí ìtọ́jú tó péye fún wọn. Ìyá yẹn ò sí lọ́dọ̀ bàbá mọ́. Bàbá ti di even ìgbà tí mo dọ́dọ̀ ìyá mo lọ́kọ yín kọ́. Ó sọ fún mi wípé ọkọ òun ti kú. Gbogbo àwọn tó bá wo fídíò yẹn lórí péèjì mi wọ́n máa rí. Ó sọ pé ọkọ òun ti kú, pé ọkọ òun ṣe kú ń jẹta ni. Ọkọ yín kú ń jẹta, ṣé ẹ̀ débẹ̀ káwọn ọmọ lọ bu yẹ̀pẹ̀ sí bàbá wọn ni? Kò tiẹ̀ wádìí, kò sówó tó fi máa wọ mọ́tò débẹ̀. Jesus. Ìgbà tó ṣàyà mo gbìyànjú lára àwọn owó táwọn èèyàn ṣe fọ́mọ. Mo ra oúnjẹ, ra oríṣiríṣi, mo lọ gbé fún ìyá yẹn. Débi pé èèyàn kan pè wípé òun fẹ́ support ìyá yẹn, ara ẹ̀rọ ata fún ìyá yẹn. Ṣùgbọ́n to my surprise, ẹ̀rọ ata yẹn ṣì wà nínú ilé ìyá yẹn dì sí, kò tí ì lò. Yes. Ṣùgbọ́n mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ náà, mo ti ń ṣiṣẹ́ lórí yẹn. Ó lóun kò rí ṣọ́ọ̀pù ni. So mo ti gbìyànjú láti bá wọn wá ṣọ́ọ̀pù báyìí. A máa sanwó ṣọ́ọ̀pù yẹn, a máa gba ṣọ́ọ̀pù fún wọn. Wọ́n máa lọ ẹ̀rọ yẹn lọ láti fi máa ṣe one or two things. Torí ìyá yẹn, mi ò ní parọ́ fún yín, ìṣẹ́ àti ìyà ló fa gbogbo tó ń ṣẹlẹ̀ sí. Ṣé ẹ má bínú sà, kí ni nǹkan tí ẹ rò pé ó máa ń fa ìṣẹ́ àti ìyà nínú ayé èèyàn? Ohun tí ó máa ń fa ìṣẹ́ àti ìyà nínú ayé èèyàn, ohun tí mo lè sọ náà ni wípé ọyọ̀, ṣé mo tán pè ní ọyọ̀? Kọ́mọ máa yọ àyọ̀jù. Okay. Ó máa ń fa ìṣẹ́ ńgbà míì. Àti pé ẹni tí ọwọ́ ẹ̀ bá tutù ńgbà míì, tí ò bá lè ṣiṣẹ́, tí ò bá lè múra síṣẹ́, òun fúnra lára ẹ̀ ti kọ lẹ́tà sí ìṣẹ́ àti ìyà. Ẹni tó bá ya ọ̀lẹ. Tó bá ya ọ̀lẹ. Tí ò lè ṣiṣẹ́. Tí ò lè ṣiṣẹ́. Lóòótọ́ wọ́n ní Ọlọ́run ló máa pín, Ọlọ́run ló ní déédé. Àwọn míì wà náà tó yẹ pé wọ́n lè ṣiṣẹ́ títí tó dẹ̀ jẹ́ wípé inú iṣẹ́ yẹn náà máa wà. Ẹlòmíì ó ti wà nínú àkọọ́lẹ̀ ìran wọn wípé bọ́n ṣe máa jẹ ìyà nìyẹn. Nítorí bẹ́ẹ̀ la ṣe gbúdọ̀ súnmọ́ Ọlọ́run. Torí bẹ́ẹ̀ la ṣe gbúdọ̀ ṣe kíni? La ṣe gbúdọ̀ súnmọ́ Ọlọ́run. Bó ṣe ń ṣiṣẹ́, o tún gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. O tún gbúdọ̀ súnmọ́ Ọlọ́run o. O gbúdọ̀ máa gbàdúrà o. Even àwọn kan máa ń ṣe mí. They will be praying. Wọ́n á máa gbàdúrà, wọn ò ní ṣiṣẹ́. Ọmọ tó lọ hookup tó lọ sí ìsìn àánú lọ́jọ́ Sunday. Ta ló máa gbàdúrà pé Olúwa ṣàánú mi? Àánú wo ni hookup ló fẹ́ bá pàdé níbi hookup? Okay, tó bá ń sin Ọlọ́run tó wá ń ṣe iṣẹ́ tó wrong. Tó bá ń ṣiṣẹ́ tó wrong. Àánú ò lè ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn. Àánú ò lè ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn o. Wow. Téèyàn bá ń sin Ọlọ́run tó bá ń ṣe iṣẹ́ tó wrong, àánú ò lè ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn rárá. Ṣùgbọ́n tó bá ń sin Ọlọ́run tó dẹ̀ ń ṣe iṣẹ́ yẹn, mi ò ní parọ́ fún yín, ṣé rí mo ṣe wà yìí? Ó níṣẹ́ tí mi ò tí ì ṣe rí o. Bí mo ṣe wà yìí, let's say 5 years ago, mo ṣì ń ru ọ̀gẹ̀dẹ̀. Àwọn èèyàn ti rí mi online dáadáa o, ṣùgbọ́n mo ṣì ń ru ọ̀gẹ̀dẹ̀. Mo máa ru ọ̀gẹ̀dẹ̀ nígbà míì, mo lè kó bí abí 8 sínú àwọn apẹ̀rẹ̀ kan. Màá rù nígbà míì báyìí, tí n bá ti ń lọ, tí mo lọ báyìí. Apẹ̀rẹ̀ tí díẹ̀ ò dáadáa, á já kọ́ mi lọ́rùn gbà mí. Jesus. Ìgbà tó bá ṣe kí ni màá túnṣe máa gbìyànjú, tí kan bá jábọ́ náà ọ̀gẹ̀dẹ̀ màá gbìyànjú láti gbé sórí padà pé kó ṣàfi dúró dáadáa. Ẹ sà, ẹ má bínú o. Ìjẹ́ ó ṣeéṣe tí èèyàn bá wá láti ìdílé tí ìṣẹ́ àti ìyà ń bá wọn jà. Bẹ́ẹ̀ni. Ìjọ ṣeéṣe kí bóyá ọmọ kan láti inú ìdílé yẹn kó yàn kó dẹ̀ gbìyànjú fúnra ẹ̀ pé òun ò fẹ́ kí ìyà yẹn kó tún affect òun. Èmi gọ́gọ́ lẹ̀ ń bá sọ̀rọ̀ sá. Bẹ́ẹ̀ni. Torí bàbá tó bí mi báyìí, nǹkan kan máa dùn mí pé ká ní mo ti tó báyìí ní táìmù tí bàbá mi wà láyé, irú ikú tí bàbá mi kú kò ní kú. Because mo ti lose dáàdì mi láti 17 years ago now. Ó ti pé 17 years báyìí tí dáàdì mi ti ṣaláìsí. That was on September 13, 2008. Ni bàbá tó bí mi ṣaláìsí. Ṣùgbọ́n àìrí kan ṣe kan, kò sí much. A dẹ̀ pọ̀, dáàdì mi bí ọmọ 5. Èmi ni second born dáàdì mi. Èmi náà bí ṣèkejì. Ṣùgbọ́n wá wò wípé ṣé ìyà máa continue nínú ẹbí ni. Ìgbà tí dáàdì mi kú ní 2008, ìgbà tó di 2009-10, mo kúrò nínú ilé, mo kúrò lọ́dọ̀ mọ̀mísí mi. Mo lọ ń gbìyànjú láti máa hustle kiri. Fúnra yín? Bẹ́ẹ̀ni, bí kí n bá yàn òrùpa kólé ní,
ṣùgbọ́n nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn nǹkan kan tún wà tó ń ba ayé àwọn ọmọ jẹ́ ẹ má bínú pé mo máa take time nǹkan kan wà tó ń ba ayé àwọn ọmọ jẹ́ ní àkókò yìí tó yẹ pé ibẹ̀ ni mo kọ́kọ́ lajú sí nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ní ìbá má jẹ́ kí ìṣẹ́ tán nínú ẹbí mi nǹkan yẹn ni tẹ́tẹ́ títa ẹ gbọ́ olórí Ìgbàpọ̀ Afọlábí kọrin kan ó ní tẹ́tẹ́ lomi fàyè rẹ̀ ta àánú rẹ̀ ṣe mí òun ṣe mí tèmi ṣọlọ́run o àwẹ̀ ṣó o gbọ́ ó ta tẹ́tẹ́ ó faṣọ rẹ̀ ta tẹ́tẹ́ ó ta tẹ́tẹ́ ó fi bàtà rẹ̀ di díẹ̀ ló kù tẹ́tẹ́ ìbágbá bọ́ọ̀sà rẹ̀ o tẹ́tẹ́ má gbẹ̀mí rẹ̀ bó o bá jáwọ́ tẹ́tẹ́ fẹ́ gba ẹ̀mí lọ́wọ́ mi tẹ́tẹ́ ìbágbá bọ́ọ̀sà ń di mi gan toró ti ń gba fóònù lọ́wọ́ mi bí ṣe rí mo lè sọ wípé ara àdánwò tí Sátánì dà síta pé káwọn ọmọ ológo kọ́ fi máa sọ ògo nù ara ẹ̀ ní tẹ́tẹ́ wà. èèyàn lè sọ ògo nù nínú kámata tẹ́tẹ́ ni. èèyàn lè sọ ògo nù bẹ́ẹ̀ ṣe rí tẹ́tẹ́ ò ṣe é gbà lọ́wọ́ èèyàn tẹ́ bá rọ ọmọ tó ta tẹ́tẹ́ tó ti bá tẹ́tẹ́ mulẹ̀ kò ṣe é gbà. bad addiction. ẹ lè ṣoògùn sí kó filẹ̀ pásọ̀ ò lè gbàdúrà kó filẹ̀ kò sí babaláwo tó lè yọ tẹ́tẹ́ kúrò lójú èèyàn àfi tẹ́ni ẹ bá decide lọ́kàn láti fi sílẹ̀ àtàbí tó bá gbàdúrà dé limit dé stage kan ó níbi tó máa gbàdúrà dé kó tó lè filẹ̀ gbogbo owó iṣẹ́ tí mo bá ṣe iṣẹ́ àárọ̀ ni o gbogbo bí mo bá ṣe ń ru ẹrù kiri yẹn. tẹ ṣe ń ru pákó tẹ ń ru. fàájúà gógó lẹ́yìn máa lọ play. ó fa 4.5 ó ní mo ń fi gbogbo ẹ̀ play. kí ni nǹkan intention tó wà lórí yín tẹ fi lọ ń play tẹ́tẹ́ ṣé kówó yẹn lè multiply ni. mo wò pé mo fẹ́ dolówó mo fẹ́ jowó ńlá. fast pé kí n lè ṣe rí tíṣẹ́ bá báyàn múlẹ̀ tẹ́niyẹn bá ń retí wípé ọjọ́ tóun bá bọ́ síta lòun fẹ́ di olówó inú iṣẹ́ yẹn ló máa kú sí. yes ẹ̀rẹ́ lómi tó máa lọ try nǹkan the next tó máa ṣe ni ó kàn máa lọ sọ pé òun fẹ́ ṣoògùn owó ni. olú máa jẹ́ kẹ́lómi sọ pé òun fẹ́ ṣoògùn owó tẹ́tẹ́ yẹn ọmọ tó ń ta tẹ́tẹ́ ń fẹ́ kóun tètè lówó kóun tètè mú ìṣẹ́ kúrò nínú ẹbí òun. ṣùgbọ́n tẹ́tẹ́ ìṣe way out o. tẹ́tẹ́ ń ṣe way out. kò ṣe way out rárá. àwọn kan máa sọ pé àwọn fi ń ṣe nǹkan gidi. kì í ṣe way àwọn tó ń fi ṣe nǹkan gidi yẹn ẹ lọ wádìí ó sì máa padà jáde wọn mọ́lẹ̀ tán sì máa ké gidi. tán sì máa ṣe kí ni wọ́n sì máa ké gidi. àwọn ẹ hàn pé orí tó ní kálukú ẹ hàn pé àwọn tẹ́ bá àwọn fíìmù tá a máa wò ń gbà tá a kéré wọ́n á léèyàn kan yan ifá Ògúndábèdé olè ló máa jà àbí mi ò mọ bó ṣe máa sọ kí nìyẹn. so ẹlòmíì wà tó yẹ pé orí tiẹ̀ ó rọ̀ mọ́ tẹ́tẹ́ láyé ó lè fi tẹ́tẹ́ ṣoríire. for real. no ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ torí sọ báwọn kan ṣe tó fi ń ṣoríire ṣùgbọ́n tẹ́tẹ́ is not an option. fẹ́ni tó bá fẹ́ ṣe eré láyé kéèyàn múra ṣiṣẹ́ owó ẹ̀ ní kókó. fún ìwọ tí o bá bẹ̀rẹ̀ struggle ayé ẹ̀ as a young youth kò yẹ kó jẹ́ pé tẹ́tẹ́ ni wàá kọ́kọ́ face. tó bá ti face tẹ́tẹ́ iṣẹ́ ló máa pa ẹbí wọn kò lè kúrò ní iṣẹ́ yẹn mọ́. ẹ sà irú tẹ́tẹ́ àti àwọn nǹkan míì tó máa ń fa ìfàsẹ́yìn nínú ayé ẹ̀dá yẹn kí ni nǹkan tó máa ń fà then báwo ni èèyàn ṣe máa ń bára ẹ̀ níbẹ̀ ṣé ọ̀rẹ́ ni. ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn ni àwọn tí mo bá rìn ìgbà yẹn ló fà á. àwọn tí mo bá rìn ní ìgbà yẹn àwọn ló fà á torí nǹkan táwọn tí mo bá rìn nǹkan tó ń ṣe lèmi náà ṣe. even kò ń ṣe yí ẹ̀ tó yẹ kí n ṣe WAEC ni mo ṣe WAEC níbi tí tẹ́tẹ́ wọ́n pe kíní ẹ̀ ní Konami orí Konami ni mo ti bẹ̀rẹ̀ Konami bars mo ṣe máa dún nìyẹn fígọ̀ la máa ń kà. Konami ló jẹ owó qualification exam mi tí mi ò fi ṣe WAEC pẹ̀lú àwọn méètì mi tí mo wá ṣe WAEC ní ọdún tó tẹ̀lé NECO ni nìkan ni mo ṣe pẹ̀lú àwọn méètì mi yíẹ̀ tó tẹ̀lé mo ṣe wá gba WAEC owó qualification exam mo kó sápò báyìí mo wọ bẹ̀ mo gbé number 7 ó lè jẹ́ Brazil and Peru ibẹ̀ mo ti mọ orúkọ country àwọn country yẹn wọ́n máa play síra wọn mo mú kinní kan mo mú Brazil mo mú tàbá ti pín country yẹn mọ́ra lọ́wọ́ báyìí tó bá ti gbé result wá báyìí àwa náà la máa jowó ara wa ẹlòmíì àfẹ́ lè máa sọ ẹkún bẹ̀ ẹ̀gbọ́n kan wà tó yẹ pé òun ló jẹ́ bí ọ̀gá wa gbà yẹn tó yẹ pé ó máa ń travel wálé ni ọmọ olówó ni ṣùgbọ́n náà máa wọ ṣọ́ọ̀bù tẹ́tẹ́ yẹn mo rẹ́gbọ̀n yẹn ní inú ọjà ìsà òkè ní ọ̀sẹ̀ tá a lò tán yìí mo fẹ́ lè máa sun ẹkún fún torí àwọn òbí tó ń provide fún gbà yẹn tó fi rówó ná wọn ò sí mọ́ ayé ẹ̀ ti wá padà sẹ́yìn. ẹ̀mí mi tẹ́tẹ́ ìṣe nǹkan rẹ o
ká lówó tó rí ngbà yẹn ó fi invest tí ò. ká ló fi invest nígbà yẹn tó fi ń rìnrìn àjò tó fi ń dọ́gbọ́n díẹ̀díẹ̀ ìbá má rí bẹ́ẹ̀ fún sà. mo bẹ̀rẹ̀ iṣẹ́ photographer kọ́ láti year 2007 mo ṣe wá ṣe freedom ní year 2019. Yes, 2007 mo bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ photographer, mo ṣe freedom ní 2019. gbogbo owó tí mò ń rí tí mò ń struggle kiri tí mò ń rẹrù kiri ó tó ṣe freedom tó yẹ pé máa ṣí ṣọ́ọ̀pù ara mi ṣùgbọ́n iye mi ò ṣí. iye mi ò ṣí. sà tí èèyàn bá máa ṣoríire láyé ìjẹ́ ó wà lọ́wọ́ èèyàn náà apart from pé ogun jàyàn. yàtọ̀ sí pé ogun jàyàn sà téèyàn bá fẹ́ ṣoríire láyé kó kọ́kọ́ gbàgbé wípé ogun ìdílé kan wà níbì kan. téèyàn bá fẹ́ ṣoríire láyé. Yes. kó kọ́kọ́ gbàgbé ogun ìdílé. kó kọ́kọ́ gbàgbé wípé ogun ìdílé kan wà. Because the more béèyàn bá ṣe ń rò wípé ayé ló ń ṣe òun ayé yẹn ló máa lé kiri a máa lé ayé yẹn kiri wípé kò ń ṣẹ́gun wọn títí tọ́jú á fi lọ́mọ lọ́wọ́ á bọ́ sọ́wọ́ wòlíì èké á bọ́ sọ́wọ́ àfáà èké á bọ́ sọ́wọ́ babaláwo èké. Jesus. gbogbo wọn pátápátá ló máa jẹun lára ẹ̀. ìgbà tí mo mọ Ọlọ́run tí mo bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lóòótọ́ mo níbẹ̀rù Ọlọ́run láti bẹ̀rẹ̀ ayé mi ṣùgbọ́n gbà tó di pé mo bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run tí mo ń gbọ́ wàásù tí mo ń gbọ́ oríṣiríṣi ìgbà tó yá gan tẹ́mi gan wá ka bíbélì débì kan mo wá rí wípé láìfù yìí kì í ṣe bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe téèkì ẹ̀ gan ló ṣe rí. kò ń ṣe bí a ṣe mú ilé ayé yìí ló ṣe rí. ṣe rí téèyàn bá ti mo ń sọ téèyàn bá ti ń rò wípé ayé ló ń ṣe òun ó ṣeé ṣe kó má jẹ èèyàn mọ́ láyé. mo léèyàn kan mi ò ní dárúkọ ẹni yẹn ṣùgbọ́n ó jẹ́ ẹni tó súnmọ́ mi bíi kí n sọ pé ó súnmọ́ fámìlì wa náà nǹkan tó máa ń sọ all the time ni wípé ìyá bàbá òun ló ń ṣeun ìyá bàbá òun ló ń ṣeun ìyá bàbá òun ló ń ṣeun kò múra síṣẹ́ kò kọ́ṣẹ́ kò kàwé a ṣáà máa rẹrù kiri a máa ṣe lébọ̀ kiri aláyé ń ṣeun. ó dẹ̀ mọ writing láti ṣe. ó dẹ̀ ń ta tẹ́tẹ́ ó dẹ̀ ń ta tẹ́tẹ́ so tí náà di bá ṣe ń sọ̀rọ̀ yìí náà ó dá ìyá bàbá yẹn tó wá sọ pé ó ń ṣe òun yẹn ìyá yẹn ti kú báyìí ìyá ò sí láyé mọ́. So ìyá ò sí láyé mọ́ báyìí òun sì wà láyé still náà nǹkan ò tí ì yí padà fún ṣáyé náà ló sì ń ṣe. ayé ò fi bẹ́ẹ̀ ráyè táwọn èèyàn láti ṣe mọ́ àwọn gan bẹ́ẹ̀ agbára tán ní wọ́n wá láti fi tú ayé ọmọ wọn ṣe. Jesus, everybody ti já. mo ti gbọ́ wọ́n wá agbára láti fi tú ayé ọmọ ọ̀dọ̀ àwọn kan ṣùgbọ́n kéèyàn máa ń nígbàgbọ́ wípé ayé ń ṣe òun nǹkan tó kàn nílò ni wípé ìtọ́lọ́ nílò ni ṣé nǹkan tí mo sọ pé kì í ṣe báwọn èèyàn ṣe rò pé láìpẹ́ ṣe rí ló ṣe wà ó ní pé ohun tí Ọlọ́run nílò lọ́wọ́ wa ó ní ìwà mímọ́ wa. ok ìwọ tó ní ayé ń ṣe ẹ́ gan ìwọ gan ṣó ń yẹra ẹ wò ṣé kò ń ṣe pé ìwọ gan òun rìn lọ́nà tí ò tọ́. ẹni tó sọ pé ayé ń ṣe òun kóun fúnra lára ẹ̀ gan kó yẹra ẹ̀ wò kó wo orí ìgbé ayé tó ń gbé kó wo orí ìrìn tí òun rìn. ẹ gẹ́tì pọ́ìntì yẹn kó ọkọ̀ wo orí ìgbé ayé tó ń gbé kó wo orí ìrìn tí òun fúnra lára ẹ̀ rìn kó tó ṣẹ̀ wá jọ́ọ̀jì bí ayé ló ń ṣe òun àbáyé kọ́. ok àfọwọ́fà ni problem ẹlòmíì. àfọwọ́fà ni ló pọ̀ jù. àfọwọ́fà ló pọ̀ jù. àwọn kan wà báyìí tó yẹ pé wọ́n wà lórí òkè lọ́wọ́lọ́wọ́ wọ́n ń gbàdúrà wọ́n ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọ́n ń kàwé wọ́n dẹ̀ ń gbàdúrà ní gbogbo ìgbà. ẹ bá mi repeat àárín yẹn dáadáa. wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n kàwé wọ́n dẹ̀ ń gbàdúrà ní gbogbo ìgbà. ìwà wọn gan ò mọ́ tó ṣùgbọ́n kò sórí òkè tí wọ́n lè gùn. ó dẹ̀ ń dìyàn sínú wọn. kò síbi tí wọ́n ti lè gbàdúrà. ara àwọn fúnra láwọn dẹ̀ rí wọn ò mọ́. Bíbélì kan yìí sọ wípé òdodo wa dàbí èkìsà ẹlẹ́gbin. Yes. ká má ṣe wá sọ wípé àìṣòdodo wa. Olódùmarè. Àfọwọ́fà pọ̀ nínú ogun tó ń ja àwọn èèyàn sí. ogun àfọwọ́fà ló pọ̀ jù. Nǹkan tí mo fi rí sí nǹkan tẹ́ kọ́kọ́ sọ because ó dà pé kinní yẹn ró rámpà jù tẹ́ bá máa lọ tẹ́ bá máa bọ̀ ẹ máa rí àwọn single mothers ló pọ̀ jù. àwọn ìwọ̀nba time kan tí mo wá fi ṣe àwọn ìwádìí kan mo wá rí pé bí
àwọn ẹlòmíì lost the parental care, ẹlòmíì bímọ, ó ní situation, ó ní ẹnìkan tí mo ní opportunity láti meet, ẹnìyẹn obìnrin ni ó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan, ó dẹ̀ ń gba ó ń gba 20,000, ó dẹ̀ bí ọmọ 5. ṣe ti rí nǹkan tí mò ń sọ, àwa là ń kọ́ sí problem fúnra wa. ẹ̀yin náà gbọ́ èèyàn gba 20,000 naira. ṣé nu 20,000 ló ti fẹ́ sanwó school àwọn ọmọ 5? tó bá jẹ́ pé ibi tó ń lọ gan, tó bá jẹ́ pé ó ń gbé ọ̀kadà lọ go come everyday, ṣé 20,000 yẹn tó owó ọ̀kadà lásán? ọkọ ń ṣe iṣẹ́ ọlọ́dẹ, èlò ṣé ọlọ́dẹ ń gba 100k? iṣẹ́ ọlọ́dẹ àdúgbò kì í ṣe ọlọ́dẹ ilé o. ọlọ́dẹ àdúgbò ó dẹ̀ bímọ 5. báwo lè jẹ àwọn ọmọ yẹn ò lè ní good education? láyé kò pọ́sí báwo náà ṣe fẹ́ ní good education. And ẹ má bínú, ó lè má jọmọ́ nǹkan tá à ń sọ, ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn kíyèsí nǹkan kan. ọmọ tí ò bá ti mọ̀wé, ọmọ tí ò bá mọ̀wé, tí ò bá dá òbí ẹ̀ lójú, ọmọ tí ò bá ti mọ̀wé, tí òbí ẹ̀ mọ̀ pé kò mọ̀wé, tó mọ̀ pé kò mọ̀wé, kán má fi agídí ràn lọ sí school o. for real? kán má ràn nílé ìwé o. bẹ́ẹ̀ mo sọ fún yín, ọmọ tí ò bá ti mọ̀wé kó má ṣe kíni, kán má fagídí ràn nílé ìwé. kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà? á dà fún yín. ṣe rí most of àwọn ọmọ tó jẹ́ pé ẹ máa rọ́ ọmọ mi tó jẹ́ pé ó ń tẹ̀lé mọ́mí ẹ̀ ń ba ru igi tẹ́lẹ̀ ni. owó igi yẹn nìyá fi fagídí ràn nílé ìwé. ìgbà tó bá padà tún parí ilé ìwé yẹn tó sáàfù tán, á tún padà wá máa bá yá yẹn ru igi. kì í ṣe gbogbo graduate ló lè defend the result tán gbé lọ́wọ́. ẹ má jẹ́ ká máa fi gbogbo ẹ̀ blame ìjọba. kò ń ṣe gbogbo graduate ló lè defend the result tó wà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà. kì í ṣe gbogbo graduate ló lè defend the result tó wà lọ́wọ́ ẹ̀. ó dà ẹ wo bí nígbà táwa wà ní primary 6 a fẹ́ bọ́ sí JSS 1, àwọn ọ̀gá number 1 number 2 ó tọ́ ni sà, ó tọ́ ni. number 3 wọ́n sọ fáwọn náà. number 4 wọ́n sọ fáwọn náà school, wọ́n sọ. nígbà tó bá ṣe fún ọmọ mọ̀wé kò mọ̀wé òdógbòdòrù, wọ́n á pàṣẹ àwọ̀ JS 1. ìgbà tó bá tún fẹ́ ṣe junior WAEC number 1 D number 2 C, wọ́n á tún push ẹ̀ ń bẹ̀ yẹn, á tún promote CSS class. kò tí ì lè dá orúkọ ẹ̀ kọ́, kò tí ì lè ṣe kíni, kò tí ì lè dá orúkọ ẹ̀ kọ́. kì í ṣe tẹ́ bá sọ ọmọ mi máa wà ní institution, ẹ sọ pé kó kọ company, ẹ máa rí kọkúkọ tó máa kọ́lẹ̀. God bless you. a máa ń ráwọn interview táwọn èèyàn máa ń ṣe fáwọn ọmọ graduate yẹn tó máa ní spell kinní kan, tó máa lọ spell rubbish. àdàfún iṣẹ́ rí. so all these things are real. ó rí dáadáa. bọ̀bọ̀ kan wà ó ń ṣe masters ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. bọ̀bọ̀ yẹn ṣe masters ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ó ń bá mi chat ní orí WhatsApp. èmi tí mo jẹ́ drop out mi ò lè máa kọ òfò òyìnbó tó ń kọ tó fi ń bá mi sọ̀rọ̀. tó bá dẹ̀ yá ni mo ní masters lọ́wọ́ mi ò ríṣẹ́. oní masters lọ́wọ́ ò ríṣẹ́. ṣe rí ẹlòmíì wà tó yẹ pé ṣe rí background ń gbà mí o téèyàn bá fẹ́ build ọmọ ti bẹ̀rẹ̀ sí ní build ọmọ láti ìgbà tó ti wà ní kékeré kó ti mọ gbogbo ohun tó bá fẹ́ mọ̀. ṣùgbọ́n ọmọ dàgbà tán ó ṣe wá ń push ẹ̀ lọ sí institution. ṣe rí ẹ kí n sọ̀rọ̀ kan ẹ kí n fira mi ṣe ẹ̀yẹ kí n gbé yín débì kan báyìí. n tó yẹ kí n wọ Scotech nígbà tí mo wọ Scotech ńgbà yẹn. tó jẹ́ kí n wọ ni wípé mo fẹ́ copy àwọn ọ̀rẹ́ mi ti wọlé ìwé èmi náà fẹ́ wọlé ìwé òun ló jẹ́ kí n lọ gba fọ́ọ̀mù ọgbà tí mo fẹ́ lọ gba fọ́ọ̀mù yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìfọ́nì díẹ̀ ní sá. ọjọ́ tí mo fẹ́ lọ gba fọ́ọ̀mù Oscotech bá ṣe dénú skul ọjọ́ yẹn wọ́n ní fọ́ọ̀mù ti tán pé bọ̀ fọ́ọ̀mù DPT tó wà lẹ̀ wọ́n ṣàfẹ́ bá mi rún mọ́ra wọn kódà àwọn kan ti ń ṣe screening lọ. so bóyá di pé mo dé ibẹ̀ nìyẹn wọ́n á ní fọ́ọ̀mù pé result ọwọ́ mi o àwọn lára àwọn course tó kù sílẹ̀ pé ó lè ṣe quantity surveying, building technology, electrician. wọ́n ṣàdárúkọ mẹ́tẹ̀ẹ̀ta. mo á wò mẹ́tẹ̀ẹ̀ta rèé kò sí ní tí mo dá mọ̀. so mo wá rántí pé mo wo fíìmù Ọdún Adékọ́lá kan tán pé ẹ má fi mi rẹ́rìn náà. mo wo fíìmù Ọdún Adékọ́lá kan tó sọ wípé iṣẹ́ wo ló ń ṣe tó ní I'm a building technology mo wá wò pé building tech mo wò pé tí Ọdún Adékọ́lá fi lè sùn proud Smedia ẹ má rẹ́rìn náà ẹ má rẹ́rìn sá pé tí odidi Ọdún Adékọ́lá fi lè sọnù múfì wípé
building tech ni òun kọ́ọ̀sì yẹn máa jẹ́ kọ́ọ̀sì kan gidi bí mo ṣe gba fọ́ọ̀mù building tech nìyẹn ìgbà tá a máa débẹ̀ Ọlọ́run ṣàánú ayé mi inú workshop la wà mi ò pọ́yánrin yìí rí mi ò dá símẹ́ǹtì mọ́ kò sí nǹkan kan tí mo dá mọ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí mo dá wọ́n ṣà ń ka à ń kọ́ à ń kà à ṣà ń ṣe gbogbo ẹ̀ à ń rún mọ́ra wọn gbà tó stage kan tí ò sówó mọ́ mo drop out ní sáà ṣùgbọ́n mo waste owó fọ́ọ̀mù ní o owó school owó gbogbo ẹ̀ ní o ìgbà tí mi ò padà rówó school fees mi san ni mo drop out kúrò ní school mo dẹ̀ ṣe drop out yẹn ṣùgbọ́n mo wá padà wá múra síṣẹ́ mi mo ṣe wá yí báyìí ilé ara mi mò ń gbélé ni wow pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi dẹni pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi ni mò ń ṣe iṣẹ́ philanthropist tán sọ yìí mo ṣe bẹ̀rẹ̀ philanthropist ní May is it not May 17 inú ọdún tàwa yìí 2025 yìí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ philanthropist kò dẹ̀ ṣe pé mi ò rí gẹ́gẹ́ bí occupation o mo kàn wò wípé àwọn tó nílò ìrànlọ́wọ́ yìí ọ̀nà ńlá lè gbà láti mú iṣẹ́ àti òṣì kúrò nínú ayé wọn. ṣẹ̀dẹ̀ wá wo philanthropist tí mo tún ṣe yìí ó ti fẹ́ kó mi sí gbèsè. mo fẹ́ béèrè náà pé àwọn ìdojúkọ wo lẹ́yìn because kíní yẹn le o. philanthropist tí mo ṣe yìí ó ti fẹ́ kó mi sí gbèsè. láì ní pé particular person kan ló ń sponsor èèyàn. kò sẹ́nibọ̀dì tó ń sponsor ṣùgbọ́n mo dúpẹ́ lọ gbogbo àwọn tó ń support wa gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunladi ti David tẹ́ ẹ̀ support wa ní gbogbo ìgbà mo gbàdúrà wípé ire àti àánú kò ní tán nílé yìí. àmín. àwọn èèyàn ń support o ṣùgbọ́n bùkátà tó wà ńlẹ̀ fáwọn èèyàn ó pọ̀. ok ó pọ̀ ju nǹkan tó ń wọlé lọ. ó pọ̀ ju nǹkan tó ń wọlé lọ. ó dáa ẹni tó sọ wípé ọmọ kan wà báyìí ọmọ yẹn ọmọ ọdún 5 ní kidney problem bẹ́ẹ̀ tí n bá ti kúrò níbí báyìí mo tún máa yà lọ́dọ̀ ẹ̀ màá tún yà ní Ilé Ifẹ̀ níbi tán admit ẹ̀ sí 5 years ọmọ ọdún 5 ó ní kidney problem so mo dẹ̀ post ọmọ yẹn ẹ̀yin èèyàn support ẹ̀ ṣe kínní aṣáàrin wọ̀n bá wò gbogbo taṣáàrin mò ń send ẹ̀ sí wọn ṣùgbọ́n gbà tí ìyá bá pè mí pé wọ́n fẹ́ ṣe test báyìí wọ́n fẹ́ lọ gbé chemo tó dẹ̀ ń send picture ọmọ tí mo wo condition tọmọ wà owó ọwọ́ mi ni mo tún kólẹ̀ wípé ẹ máa fi ṣe lọ ẹ máa fi ṣe lọ ẹ máa fi ṣe lọ ọmọ yẹn ti nǹkan tó dẹ̀ jẹ́ kí n máa sáré báyìí ni wípé ọmọ yẹn ti kọ́kọ́ gba chemo complete tó yẹ kán ti ṣe ó ti gba chemo kan complete tó yẹ kán ṣe surgery fún gbà yẹn ṣùgbọ́n gbà tí wọ́n rówó surgery kíní ẹ̀ tún padà sẹ́yìn again ó tún ṣe wá bẹ̀rẹ̀ another chemo so tí wọ́n bá ti lè parí ẹ̀ báyìí kán ṣe surgery yẹn fún ó ṣe ṣe kán lùsì ọmọ yẹn mo ṣe wá gbìyànjú gbogbo ọwọ́ mi mo máa nǹkan báyìí náà ní test báyìí náà fẹ́ ṣe máa send ẹ̀ sí wọn ìyá ẹ̀ gan ò mọ̀ bóyá àwọn èèyàn support tàbí wọn support bọ̀ mi ò sọ pé báyìí mo ṣáà ń ṣe kíni. nípa philanthropist ẹ̀ ń ṣe yìí kí ni nǹkan tó máa ń apart from philanthropist kí ló máa ń mú kí èèyàn wo ẹnìkan tó wà nínú ìṣòro kó ṣàánú ẹ̀ ṣé ojú àánú pé èèyàn mọ̀ bí struggle àti ìyà àti ìṣẹ́ bó ṣe rí ni. lákọ̀ọ́kọ́ náà ẹni tó bá jẹ́ pé òun náà ti ní ìlàkọjá tóun náà ti struggle rí tó mọ̀ báwọn tó ń struggle tó mọ̀ bó ṣe rí lára wọn ó máa ń gbé inú láti ṣàánú gbà mí. ẹlòmíì dẹ̀wà tó yẹ pé ó ti rí dára ṣùgbọ́n tó bá tún rẹ́lòmíì kò ní jọ ọ́ lójú. àwọn kan wà tó yẹ pé Ọlọ́run kàn rán wọn wípé láti máa ṣe kíni láti máa ṣoore ṣẹ́dẹ̀ róore tá à ń ṣe yìí mo máa ń wo nǹkan kan fúnra lára mi tó máa ń ṣẹlẹ̀ sí mi tí mo bá ṣèyàn lóore tí mo bá ṣe láàánú tá bá fi máa rí ọjọ́ bíi mélòó kan Ọlọ́run máa dá padà fún mi nílọ́pọ̀ ìlọ́pọ̀ Ọlọ́run máa ń san. Ọlọ́run máa ń san. bẹ́ẹ̀ ni. ẹni tó bá ṣoore òun náà máa ń rí gbà. ó máa ń rí gbà o ẹni tó bá ṣoore ó máa ń rí gbà dáadáa. ok but àwọn yẹn tún máa ń sọ pé oore máa ń dibi. orí máa ń dibi báwo lè máa sọ pé orí dibi téèyàn bá fẹ́ ṣoore tó bá fẹ́ ṣoore fúnyàn má ṣoore nítorí èèyàn ṣe é fọ́lọ́run sà tó bá ń ṣoore fúnyàn má ṣe oore nítorí ẹni tó ń ṣe é fún ṣùgbọ́n ṣe é nítorí Ọlọ́run nítorí pé tó bá ṣe é nítorí ẹni tó ń ṣe é fún ẹni yẹn lè ṣẹ̀ ẹ́ wà á jẹ́ kó ṣẹ̀ sí Ọlọ́run gbà tó bá sọ wípé mo ti ṣe báyìí fún nígbà kan o Ọlọ́run á wò wípé o ti ń gbéraga so oore téèyàn bá fẹ́ ṣe gbà pé Ọlọ́run ló ṣoore yẹn fún ò ṣe fún yàn torí ẹni tó ṣoore fún ó lè padà fi ibi sán fún ẹ. ó possible. ẹni tó yẹ ṣoore fún máa fi ibi sán fún yàn dáadáa ó ti ṣẹlẹ̀ sí mi rí dáadáa
mo ti lọ́rẹ̀ẹ́ rí tó jẹ́ pé aṣọ mi ló ń wọ̀, oúnjẹ mi ló ń jẹ, ilé mi ló ń gbé, mo ní girlfriend ó dẹ̀ gbà lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni. Mo ti ní ọ̀rẹ́ rí tó jẹ́ wípé ìgbà tá a sì ń jó kiri tá à ń ṣe dáńsà, èmi àtàwọn ọ̀rẹ́ mi a lọ jó ní club Gaga ní Floresville Hotel, ó wà ní ọ̀nà Ìjẹ̀bú, láti lọ jó ní club lálẹ́ ọjọ́ yẹn. Gbogbo owó tó kù sí ọwọ́ mi sà ni mo kólẹ̀ tá a fi wọ mọ́tò dé club Gaga níbi tá a ti lọ jó. Ìgbà tó di àárọ̀ ọjọ́ kejì tá a fẹ́ máa jí bọ̀, àwọn mánéjà hotel yẹn tó yẹ kó fún wa lówó ibi tá a ti lọ jó, wọn ò tí ì jí wọn ló máa tó 8, a dẹ̀ ní test ní school ní 7. Bá a ṣe gbéra nìyẹn, bá a ṣe bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ rìn bọ̀ nìyẹn, láti Iléṣà lọ sẹ́sà òkè kábàlẹ̀ meet up test, à ń fi ẹsẹ̀ rìn lọ. Àwọn ọ̀rẹ́ mi méjì àti èmi apé mẹ́ta, ṣùgbọ́n àwọn èèyàn ti ń dá mi mọ̀ díẹ̀díẹ̀. So bóyá di pé Adéjẹ̀bú onímọ́tò yẹn páàkì mọ́ mi, ìwọ ọmọ ìkọ́ lélẹ̀ ni ó ti mọ̀ mí tẹ́lẹ̀. Ìwọ ọmọ ìkọ́ lélẹ̀ ni, kí ló ṣe ẹ́? Mo ní à ń bọ̀ láti ibìkan pé kò sí owó ọkọ̀. Ó ní ó yá kí n máa bọ̀, kóun gbé mi padà sí gáràjì, kóun fi mí lé mọ́tò, kóun sanwó fún. Mo á reply, mo ní àwọn ọ̀rẹ́ mi méjì sì ń bọ̀ lójú ọ̀nà, torí mo ti rìn síwájú wọn, wọn fast dáadáa, wọn rìn dáadáa, àti pé wọ́n ń ṣe yẹ̀yẹ́ lẹ́yìn wọn ṣe, èmi ṣáà ń lọ wájú tèmi, mo ń lọ wájú, mọ́tò yẹn ṣe páàkì ni. Mo á ní àmọ́ láwọn ọ̀rẹ́ mi bọ̀ lẹ́yìn ò pé mi ò lè fi wọ́n lẹ̀, mò ń wò wọ́n lẹ́yìn, kò ń ṣe pé mo jìnnà sí wọn, mo wò wọ́n. Bẹ́ẹ̀ ni ó ní wọ́n ló mọ owó ṣàbàtì ẹ̀ lọ. Mo ti ṣe dé etí ọ̀ni junction etí ọ̀ni, wọ́n pe máa yẹn ní ìzínà tàgbájì àbí ìkọ̀kọ̀ onímọ́tò driver ìsà òkè ni. Orí mi ó dá mi mọ̀, ó porúkọ grandpa mi, ó ní ọmọ àtúmú kílé tó fẹsẹ̀ rìn. Mo á ní kò sówó ọkọ̀ lọ, ó ní ó yá kí n máa bọ̀ kóun gbé mi dẹ́sà òkè. Mo ní rárá sà, mo láwọn ọ̀rẹ́ mi bọ̀ lẹ́yìn pé mi ò lè fi wọ́n lẹ̀. Mo ṣe rìn kọjá ìsíwájú díẹ̀ báyìí, ó ti dèyàn méjì tó fẹ́ help yín báyìí, méjì tó fẹ́ help mi tí mi ò dáhùn torí àwọn ọ̀rẹ́ yín bọ̀, pé àfi tó wáyé pẹ́ lè gbá wa mẹ́tẹ̀ẹ̀ta mo lè wọ̀, bọ́tẹ́ ìbá ti lè gbá wa mẹ́tẹ̀ẹ̀ta mi ò lè fi wọ́n lẹ̀. Mo rìn síwájú báyìí tí mo débi Agric, báyìí mo kàn rá àwọn ọ̀rẹ́ mi méjèèjì lẹ́yìn ọ̀kadà ni. Náà ti ọ̀bí àti lọ o, wọ́n kàn juwọ́ sí mi ni. Wọ́n juwọ́ sí mi lójú ọ̀nà bye bye. Mo wá lánàá pé àwọn tí mo torí tí mi ò lọ látàárọ̀, ṣùgbọ́n mi ò wá rìn ju mi ò rìn ju bí 5 minutes tí kan lára àwọn lecturer Scotech fi páàkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́. Ṣé òun lọ sọ àmú ń lọ nì, mo gbọ́ kadà nìyẹn, mo ṣáájú wọn délé. Ìgbà tí mo wá dé, mo wá lọ hide síbì kan, mo délé nìyẹn, wọ́n ní wọ́n náà ti já Holydee jùlẹ̀ sójú ọ̀nà, wọ́n ní ṣe ló ń kọrin, wọ́n ní ọ̀dẹ̀ kìnnìkan, mo tún gbọ́ mi tí mo wà. Lẹ́yìn ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tán, èmi mo tún bọ́ wọn. Téèyàn bá fẹ́ ṣoore, má ṣoore torí èèyàn, ṣoore nítorí Ọlọ́run. Tó bá fẹ́ ṣoore láyé, má ṣoore torí èèyàn, má ṣoore torí pé o fẹ́ gba income, torí pé o fẹ́ gbà padà. No. Má ṣoore torí pé o fẹ́ kẹ́niyẹn san fún ẹ padà lọ́jọ́ ọ̀la. Kó má ṣe. O lè ṣoore fún yàn kó jẹ́ pé òun kọ́ ló máa san fún ẹ. O lè má jẹun ló máa san. Ẹlòmíì wà tó yẹ pé lẹ́mìí ìmoore, bẹ́ẹ̀ ni, tó yẹ pé ó máa san wípé olóore mi lẹ́ni yìí. Ó ṣe ẹ̀sán àwọn kan, mo rí àwọn pastor, big pastors tó yẹ pé ẹni tán ti ṣe lóore tipẹ́tipẹ́ ló padà wá kọ́ chọ́ọ̀chì fún wọn, ó padà ra mọ́tò fún wọn, ó padà ṣe nǹkan dáadáa fún wọn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ bọ́n ṣe ń san oore. So ìwọ tó ń ṣoore, má retí wípé kẹ́ni tó ṣoore fún kó wá san fún ẹ. Ọlọ́run ló máa mọ̀ọ́mọ̀ san èèyàn ní ẹ̀san oore téèyàn bá ṣe. Ẹ̀kọ́ ńlá lélẹ́yìí. Wow. So iṣẹ́ philanthropist yẹn, ẹ wo mi ò ní parọ́ fún yín. Torí mo fẹ́ béèrè náà pé ìjẹ́ ẹ ní àwọn ìdojúkọ kan àbí méjì láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀. Ìdojúkọ wà dáadáa. Alákọ̀ọ́kọ́ ni wípé tá bá ti rí ta post fídíò báyẹn tó di pé wọ́n support èèyàn kan, àwọn tó máa pè wọlé wípé àwọn nílò ìrànlọ́wọ́ wọ́n máa ń pọ̀ ju àwọn tó máa ràn wá lọ́wọ́ lọ. Àwọn tó máa pè wọlé pé àwọn nílò ìrànlọ́wọ́ wọ́n máa ń pọ̀ ju èmi náà ò tí ì jẹun, ẹlòmíì ò tí ì sanwó lé, ẹlòmíì á máa sọ̀rọ̀ lórí fún àmà sun ẹkún. Mi ò dẹ̀ ní parọ́ fún yín, ṣe rí owó táwọn èèyàn tún dá fáwọn èèyàn sí ọ̀dọ̀ wa yìí, owó yẹn tún ṣòro láti ná fún wa. Reason tí mo fi sọ pé ó ṣòro láti ná ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn tó máa ń pè wọ́n á máa ṣe oríṣiríṣi àdúrà yẹn máa ń wù mí. Ní àdúrà tó máa ń ṣe táwọn èèyàn máa ń ṣe
bẹ́ẹ̀ ṣe ń ṣoore fáwọn èèyàn yìí Ọlọ́run á máa san fún yín o kíní kan á máa ṣe kíní kan o á máa ṣe gbá kan á máa ṣàwó kan o ẹlòmíì wà kì í ṣe wá rí owó tán sẹ́ndì tán fi ń ran àwọn èèyàn lọ́wọ́ yẹn kì í ṣe wípé bóyá torí pé èèyàn lówó nínú owó yẹn àmàrà ẹni tó máa sẹ́ndì 500 naira yes ẹni tó máa sẹ́ndì 1000 ẹni tó máa sẹ́ndì 2000 ibẹ̀ lára ti máa ráhùn tó máa sẹ́ndì 100,000 sẹ́ndì 150 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí mo sọ wípé oore ṣíṣe kì í ṣe wípé ẹni tó bá ní nìkan ló ń ṣe èèyàn lóore. kò ń ṣe olówó nìkan ló gbọ́dọ̀ máa ṣoore. kì í ṣe olówó nìkan ló ń ṣoore o. gbogbo èèyàn ló gbọ́dọ̀ máa ṣoore. ṣolówó ló máa sẹ́ndì 500 naira. ṣolówó ló máa sẹ́ndì 1000 naira. ẹlòmíì wà tó yẹ pé òun gan sì ń wọ́n sì nílò àánú ṣùgbọ́n gbà tó bá ka lára tó rí bí yà ṣe ń jẹ lòmíì. bí tọ̀dọ̀ mi sì kéré lẹ́gbẹ̀ẹ́ léyìí. á dẹ̀ tún ṣe kí ni a tún fi ran ènìyàn lọ́wọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà àìmọ̀ kì í wá ṣe gbogbo àwọn tá à ń ṣe lóore tá à ń gbìyànjú fún kì í wá ṣe gbogbo àwọn tá à ń ṣe lóore tá à ń gbìyànjú fún kì í ṣe gbogbo wọn kì í ṣe gbogbo àwọn tá à ń ṣe lóore tá à ń gbìyànjú kì í ṣe gbogbo àwọn tá à ń ṣe lóore yẹn tá à ń gbìyànjú fún yẹn kì í ṣe gbogbo wọn pátápátá ló máa ń mi ò mọ̀ ṣe fẹ́ pùtẹ́ ló máa appreciate padà. no kì í ṣe gbogbo wọn kì í ṣe gbogbo àwọn tá à ń ṣe lóore tá à ń gbìyànjú agbára fún yẹn kì í ṣe gbogbo wọn ló máa sọ wípé nǹkan báyìí lẹ ṣe kì í ṣe gbogbo wọn ló mọ̀. kò ṣe gbogbo wọn ló mọ̀. kì í ṣe gbogbo wọn ló mọ̀ o kì í ṣe gbogbo wọn pátápátá ló mọ̀ wípé wọ́n ṣe wọ́n lóore o. ó ti ń yé mi mi ò mọ̀ ẹ máa pùtẹ́ àárín yẹn ṣùgbọ́n mo ṣe nǹkan kan agbìyànjú lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ philanthropist yìí náà ni èmi nìkan kọ́ ló ń ṣe iṣẹ́ o ara àwọn tẹ́rí tó tẹ̀lé mi wá síbi ilé ni wọ́n wà lára àwọn tó ń tẹ̀lé mi baálé ilé tó lọ́mọ tó níyàwó ó wà lára àwọn tó ń tẹ̀lé mi tá a jọ ń ṣe philanthropist. ó dáa nínú nǹkan tó bá wá di pé wọ́n fi sọ́pọ́ọ̀tì àwọn èèyàn yẹn àti wípé ká mú bẹ́ẹ̀ ó máa jẹ́ ìṣòro fún mi gbà mí wípé láti fi sọ pé ó dá o ẹ̀yin tá a tẹ̀ jọ ṣe báyìí o ẹ̀yin náà ẹ̀gbẹ́tọ́ yín wọ́n máa sọ nǹkan fún wọn wípé ẹ jẹ́ ká sì ní sùúrù náà ká máa build orúkọ tó bá yá àmọ́ aráwọn tó máa ṣàánú àwa náà. God bless you sir. Ìjẹ́ ṣé torí ó ti ní nǹkan kan tó ṣẹlẹ̀ ní fún there's one particular guy kan tó wà ní online is a very popular person tó máa ń ṣe do you know this guy mo bẹ́ẹ̀ ti rí fídíò it be like say na Igbo guy do you remember this guy tó máa ń gbé àwọn tí bóyá àwọn old famous àbí àwọn tí nǹkan ti ṣe wọ́n tẹ́ pé wọ́n popular tẹ́lẹ̀ tẹ́ pé àgbúrò wọn mọ́ tó máa ń gbé wọn padà táwọn yẹn dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní dáwọ́ fún wọn. The guy now did a video ó wá come out ní bóyá bí last month náà ní today not posted ó wá ṣe fídíò ní ìyà ń jẹ òun náà o pé àtijọ́ yìí tóun ti ń help àwọn èèyàn tóun máa post fídíò wọn tó ó ní owó ara òun lòun fi ń sponsor látijọ́ yìí pé àwọn èèyàn ò dẹ̀ send owó sí òun gangan rí bọ̀ àwọn tóun bá mú wá pé wọ́n nílò ìrànlọ́wọ́ láwọn yẹn máa ń fún mo wá máa imagine pé ok àwọn tí because mo l'opportunity bẹ́ẹ̀ yàn kan náà pàdé ó ní pé oore ṣíṣe ń gbà mí kẹ̀lú nǹkan tẹ́yìn náà sọ pé kéèyàn máa wo ẹni téèyàn ṣoore fún pé Ọlọ́run ni bó àwọn ìgbà míì wà tó jẹ́ pé ó yẹ kí àwa èèyàn náà ká máa ronú débẹ̀ ẹni téèyàn gbé wá ipe kí wọ́n jọ kán ṣàánú fún táwọn yẹn dẹ̀ dá almost bí i 2 million fún tí ó dẹ̀ lè yọ 100 naira fún ẹni tí ó lo platform ẹni tó wá rí tó bá post tí ó dẹ̀ lè yọ 100 naira fún pé ẹ gbà ẹ tẹ̀ ti gbìyànjú nínú ayé mi kó tiẹ̀ lóun ò gbágan bọ̀ tí ó bá tiẹ̀ gbágan lọ ṣe nǹkan tó nítumọ̀ fún kóun gan post ẹ̀ kó ní this also person tí òun gbé wá àwọn èèyàn ń mọ̀. ṣe rí nǹkan yẹn ṣe ẹ wo oore ṣíṣe kí yàn ṣáà máa ṣe nítorí Ọlọ́run ìkan ṣẹlẹ̀ lọ́jọ́ kan tó yẹ pé ó fẹ́ kí n sọ pé ó fẹ́ fa ìjà láàrin èmi àti àwọn tó ń tẹ̀lé mi tó yẹ pé ó bí wọn tó yẹ pé ọjọ́ yẹn ló bí wọn nínú sí mi jù láyé ó ní pé lọ́jọ́ yẹn à ń gbìyànjú láti pé kán contribute owó fẹ́ nìyẹn so àwọn èèyàn ti wá contribute owó yẹn ti ń pọ̀ díẹ̀díẹ̀ so bá ṣe wá dé ọ̀dọ̀ ẹni yẹn àwọn míì mọ̀ ẹni yìí mọ̀
bá ṣe wá dọ́dọ̀ ẹ̀ nìyẹn ní ọjọ́ yẹn ó wá sọ pé account number mi ń kọ́ kílẹ̀ fà account number mi ṣe ó ṣàfún so bá ṣe ń lọ nìyẹn wọ́n wá mú mi débi POS wọ́n wá fún oní POS yẹn ní ATM card wọn lára àwọn owó tó ti wọlé fún wọn tá a ti gbà torí àkáǹtì wọn direct àkáǹtì ẹni yẹn direct la lò. Wow. mo máa lo àkáǹtì ẹni yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ìfẹ́ ká lo àkáǹtì àwọn tá a fẹ́ ṣe nǹkan fún sometimes tá a fi máa lo tọ̀dọ̀ wa ó ní wípé ẹlòmíì tó ẹ̀ bá ti wọlé sórí àkáǹtì ẹ̀ báyìí la máa ná tá a máa fi ṣe nǹkan míì a kàn máa ná. nǹkan tá a dẹ̀ bí àwọn èèyàn fi pé kán ṣe wọ́n láàánú fún tí wọ́n bá ṣe é wọ́n máa padà bí wá wípé báwo ló ṣe jẹ́. nǹkan tí mo fẹ́ kẹ́ explain dáadáa nìyẹn. so owó ti wá wọlé sọ́dọ̀ ẹ̀ nìyẹn dáadáa pé mi dọ́dọ̀ ní POS ni ó wá ní oní POS ó ní ẹ bá mi ṣe $1 million sórí àkáǹtì yìí ó fẹ́ fún mi ní $1 million mo reject ẹ̀. Why? nǹkan tá a sì ní nǹkan tó sì nílò tó sì nílò tó fẹ́ lò fún. tó fẹ́ fowó ṣe kò tí ì pé owó yẹn ò tí ì pé ó wá tún fẹ́ yọ $1 million fún mi bẹ́ẹ̀ ṣé kẹ́ni yẹn wá kú sórí àìsàn tó wà ní. ó fẹ́ yọ $1 million fún mi ó mú mi dé ní POS báyìí àwọn tó wá ní àwọn tájọ wá ní kí ló dé tẹ́ ẹ̀ gbá ṣé bá ṣe ń jìyà kiri ibi tó yẹ pé à ń lọ lọ́jọ́ kan roundabout ibẹ̀ ni ọ̀kadà ìbá pa wá sí torí mo máa ń travel láti ìlú mi tó yẹ pé mo máa lo 3 hours lórí ọ̀kadà. ṣé ti ní mọ́tò tí. mi ò ní mọ́tò ọ̀kadà ni mò ń gùn tí mo fi ń ṣiṣẹ́ kiri. àtàwọn tẹjọ́ ń rìn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀kadà lẹ́fí ń ṣe philanthropist yìí. ọ̀kadà ni mò ń lò tí mo fi ń ṣe. ìgbà mi ọjọ́ tí mọ́tò máa fẹ́ gbá wa dànù ẹ̀pọ̀ ọ̀kadà ó ń jọ mọ́tò mi lójú gbà. bẹ́ẹ̀ni. ọjọ́ yẹn mo máa ń dúpẹ́ o torí kálọ̀kadà yẹn lọ meet káníyàn lọ gbéra ìṣẹ́jú kan péré lọ́jọ́ yẹn káyọ̀ sọ pé bíi 5 seconds òun ló là wá lọ́jọ́ yẹn àtèmi àti ọmọ yìí tí mo gbé sẹ́yìn àwa méjèèjì ní ẹsẹ̀ wa ìbá kán dàrẹ́tì ni àwọn tí ò mọ̀ gbà tá a lọ àwọn agbọ́ gbà tí wà lọ hospital bí báyìí tí máa lọ kò sẹ́ni tí máa dágbére fún pé mò ń lọ bí báyìí mo ti bá tèmi lọ náà nìyẹn débi pé atẹ́gùn ọ̀kadà yẹn fẹ́ báyìí sí wa lára eré ló ń gbé bọ̀ àwa dẹ̀ fẹ́ jáde eléyìí tó yẹ kó fi ó kàn lọ ní bóun ó kàn múfù síwájú díẹ̀ báyìí ẹsẹ̀ wa ìbá kán ibẹ̀ la wá dé tán tó ti fẹ́ fún wa ní $1 million tí mo tún reject ẹ̀ torí owó tán nílò láti fi tọ́jú ẹni yẹn owó yẹn ò tí ì pé tí mo bá tún wá gba $1 million nú ẹ̀ gbà tí mo bá gba $1 million yẹn gbà yẹn máa ti ná tán. iṣẹ́ philanthropist ṣe ń ṣe ẹ má bínú pé mò ń tẹnu mọ́ mo kàn fẹ́ kí ojú àwọn èèyàn sí àwọn kọ̀ọ̀kan káwọn èèyàn dẹ̀ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ìjẹ́ ẹ̀ rí bí ẹni pé when it come to spiritual something because iṣẹ́ ń wà spiritual téèyàn bá ran ẹni tí ọwọ́ ayé ti wà lára ẹ̀ lọ́wọ́ ìgbà mi ò tún máa ń àfẹ́ téèyàn bá súnmọ́ lọ́wọ́ gidi ìjẹ́ ẹ̀ rí bí ẹni pé ó risk. ẹni tó bá jẹ́ pé iṣẹ́ rí máa gba àwọn èèyàn àwọn tó máa ń pè mí kan máa fi àdúrà yẹn máa fi ràn mí lọ́wọ́ wípé oore tí màá ṣe tá dìbì mọ́ mi lọ́wọ́ tàbí oore tí màá ṣe tí á di tájẹ́ kí n ru ogun ológun bí Ọlọ́run ní jẹ́ kí n ṣe èmi náà dẹ̀ máa ń gbàdúrà yẹn dáadáa nítorí most of àwọn tó ṣe ṣùgbọ́n èmi nígbàgbọ́ kan ẹn pé mo sọ ayé ò fi bẹ́ẹ̀ ṣèyàn mọ́ àwa là ń ṣera wa jù so èèyàn gbọ́dọ̀ máa rí gbogbo nǹkan bí ọwọ́ ayé èèyàn gbọ́dọ̀ máa ṣe kí ni ṣùgbọ́n ibi tí mo ti wá mọ̀ mo wá ṣe kankan lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn nìyẹn situation yẹn critical gan tó ní agbára gan mo post ẹ̀ bí bá ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì ní 50 likes wọn tí ì fi $1 ràn lọ́wọ́. Olódùmarè. máa sọ fún ẹlòmíì tí máa post ẹlòmíì tí mo rí pé fídíò ẹ̀ gbéra tí situation ẹ̀ dẹ̀ lágbára máa sọ pé lọ máa gbàdúrà o nǹkan kan ń ṣe ẹ́ o lọ máa ṣe kí ni lọ máa gbàdúrà nǹkan kan ṣe ẹ́. títí ẹ̀ ò tó tiẹ̀ gan wọ́n ríran lọ́wọ́ ìwọ títí ẹ̀ wá pọ̀ gan wọn wá ràn ẹ́ lọ́wọ́ ibẹ̀ yẹn ọwọ́ ti ń ṣe kí ni ó ti ń wà bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n àwa tá à ń ṣe a tún nílò láti kún fún àdúrà ṣùgbọ́n ó dà pé lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ yìí torí èèyàn gbọ́dọ̀ yan abara mọ́ madam kan pè mí ó kàn pè mí lọ́jọ́ yẹn ó ní oníṣẹ́ tó ń ṣe yìí kíníkan ó ní I will give you 100,000 naira kó lọ fi ṣe nǹkan tó bá wù ẹ́ ó dẹ̀ dash mi 100,000 ẹlòmíì náà máa pè ń gbà mí pé kíníkan I will send so my amount kí wọ́n ná oyè báyìí bẹ́ẹ̀ kó fún
ẹni tí ìgbà mi ẹlòmíì lè send ẹ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn máa ń ràn wá lọ́wọ́ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ kì í ṣe pé nǹkan tá à ń fúnyàn àwọn tó bá ń pè a nílò báyìí nǹkan tá à ń send jáde ó ju nǹkan tó wọlé lọ ó jù lọ. ó jẹ́ tí máa ń help àwọn ìmíì tó yẹ pé ẹ̀ kí ń lè ṣe fídíò wọn tó wá kàn pé pé àwọn nílò ìrànlọ́wọ́ lórí. dáadáa àwọn olópọ̀ even àìmọye ọmọ tí mo ti fi sí school báyìí. tí ó dẹ̀ kí n ṣe pé bóyá ẹ post tí mi ò post ẹ̀ sàn láì rárá. wow. tẹ́ bóyá máa lọ sí school àìmọye ẹni tá máa wá bá ṣe máa ìrànlọ́wọ́ fún iṣẹ́. ìjẹ́ tí a bá rí àwọn tí bóyá wọ́n fẹ́ tún expand philanthropist tó ń fẹ́ ṣe bíi foundation ìjẹ́ àyè wà fún. láti sọ the foundation pé tó bá ti di ìyẹn ṣe rí philanthropist yìí tí n bá sọ pé mo fẹ́ ṣe dé level yẹn ó máa gba iṣẹ́ lọ́wọ́ mi. tó bá dẹ̀ ti gba iṣẹ́ tí mò ń ṣe kò sí ọ̀nà àtijẹ mọ́ torí owó àwọn tá à ń gbowó fún yẹn owó yẹn ṣòro ná fún wa. torí bẹ́ẹ̀ ló jẹ́ pé ṣùgbọ́n tabaríyàn tó fẹ́ sọ́ọ̀dì mọ̀ pé ẹni tó máa fẹ́ sọ́ọ̀dì yẹn náà ó ti máa ní plan. bẹ́ẹ̀ ni tó máa fi lè generate because ẹ máa need the staff. ó máa fi lè pay àwa náà máa need the staff. wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa paid yes bẹ́ẹ̀ ni. àwọn méjì ló tẹ̀lé mẹ́rin pé mo sọ lẹ́ẹ̀kan pé odidi baálé ilé wà nínú. full time. ó dẹ̀ fún mi full time kò sígbà tí mo pè wọ́n tí wọ́n dáhùn. kí wàá mú odidi baálé ilé kiri kí n máa mú kiri kí iṣẹ́ parí kí n má lè sọ wípé gbà. so eléyìí tó fi máa rí bẹ́ẹ̀ máa tún mówó lápò ara mi nínú iṣẹ́ oko tí n bá ṣe iṣẹ́ oko òun ò tiẹ̀ bá tún ṣe dáadáa mọ́. ká ló ṣe mi ò ní fíìlì rárá pé mò ń ṣe nǹkan fún yàn ṣùgbọ́n iṣẹ́ oko òun kò tún ṣe dáadáa mọ́ ìwé ò ṣe dáadáa mọ́ a kàn gbìyànjú. ok kó tó ti pé a máa lọ because àwọn aráalé wọn máa fẹ́ kí n béèrè ìbéèrè yìí this particular question ó ní orin kan gangan tó gbé yín jáde tèmi mọ̀ pé tó kọ́kọ́ gbé yín jáde orin yẹn trend gan lórí TikTok, Facebook and all that mo gbàgbọ́. yà kí nìkan tó bí orin yẹn. mo gbàgbọ́ ohun tó bí orin yẹn pọ̀ kí n sọ wípé nínú struggle ni mo ti kọ orin yẹn torí orin tí mo máa ń kọ sometimes ó máa depend lórí nǹkan tí life mi bá ń go through lọ́wọ́lọ́wọ́ òun ló máa gbé orin jáde lẹ́nu mi sometimes mi ò déédéé mú ìwé rí pé mo fẹ́ kọ orin sílẹ̀ mo fẹ́ compose orin pé jẹ́ kí n wá rorí kọ orin kò ṣẹlẹ̀ rí. kò ṣe pé wà nù plan yín pé ẹ fẹ́ dolórin. mi ò as in lóòótọ́ orin tó mi ò plan ẹ̀ rí mi ò tiẹ̀ rórí láyé mi. pé fẹ́ dolórin. mi ò rórí ibi tí mo ti bẹ̀rẹ̀ ní ìgbà tí mo ń sin Ọlọ́run gbà yẹn náà mo sin Ọlọ́run dáadáa mo ń gbàdúrà mo á wòra mi gẹ́gẹ́ bíi pé àdúrà tí mo gbà yìí ṣó dẹ̀ ń gbà báyìí Ọlọ́run dáríjì mo Ọlọ́run gbàdúrà ṣùgbọ́n mo yan aláìlóye tó ń gbà yẹn kì í ṣe mo gbàgbọ́ ni mo kọ́kọ́ kọ. wow. kì í ṣe mo gbàgbọ́ ni mo kọ́kọ́ kọ orin tí mo kọ́kọ́ kọ ọjọ́ ti pẹ́ ni orin yẹn. ọjọ́ ti pẹ́ tí mo rántí. òun ni mo kọ́kọ́ kọ so mo wà nínú mo ń struggle gbà yẹn ìrìn àjò yẹn lágbára fún mi mo ṣà ń gbàdúrà so inú church mo wà lọ́jọ́ kan mo kàn tí mo ṣe kíní mo kàn rí torí yẹn dún jáde láti inú mi mo á bẹ̀rẹ̀ sí ní gbé jáde díẹ̀díẹ̀ òun azin mo ń gbọ́ orin yẹn mo filẹ̀ láti inú mo á bẹ̀rẹ̀ sí ní fẹnu kọ jáde wípé ọdún tí mo wà yìí ó má jò ṣòfò mọ́ mi lọ́wọ́ ọdún tí mo wà yìí ó má jò ṣòfò mọ́ mi lọ́wọ́ ọdún tí mo wà yìí ó má jò ṣòfò mọ́ mi lọ́wọ́ o ọdún tí mo wà yìí ó má jò ṣòfò mọ́ mi lọ́wọ́ ó ti pẹ́ ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbàdúrà ọjọ́ ti pẹ́ tí mo ti ń pè Jésù àkókò ń lọ ìgbà mi ń lọ díẹ̀díẹ̀ ọdún tí mo wà yìí ó má jò ṣòfò mọ́ mi lọ́wọ́ ọdún tí mo wà yìí ó má jò ṣòfò mọ́ mi lọ́wọ́ èmi ti rí wípé ó pẹ́ tí mo ti ń gbàdúrà tó dẹ̀ jẹ́ wípé ogun yẹn ti wá mo ti fẹ́ máa fi ọdún wé ọdún ó yẹ kí ọdún kan máa sàn ju ìfẹ́ lọ bíi pé kò fẹ́ tán mọ́ lóòótọ́ àwọn èèyàn ò gbọ́ orin yẹn ò popular ṣùgbọ́n orin yẹn ó yí ìyà ìtàyè mi padà. yes orin yẹn ṣe kí ni àwọn èèyàn ò mọ̀ àwọn èèyàn ò gbọ́ ṣùgbọ́n àwọn tó bá lè máa gbọ́ báyìí wọ́n lè máa lọ máa gbọ́ orin yẹn. even ó wù mí láti ṣe orin yẹn pẹ̀lú celebrity kan bí a kì í ṣe pẹ̀lú
Apostle Elijah Akíntúndé bí a kì í ṣe pẹ̀lú àwọn bíi àwọn tó ṣàjẹ́ àwọn tó ti mọ̀ dáadáa torí mo fẹ́ kó orin yẹn kárí ayé orin yẹn yí ìtàn mi padà ọjọ́ ti pẹ́ lórí yẹn. Ọdún tí mo wà yìí ó má jò ṣòfò mọ́ mi lọ́wọ́ ọdún tí mo wà yìí ó má jò ṣòfò mọ́ mi lọ́wọ́. ìyẹn lẹ́yìn kọ́ gbé jáde kó tó di wípé mo gbàgbọ́ gan lẹ́yìn ìgbà yẹn ìgbà tí mo wá kọ ọjọ́ ti pẹ́ ṣe rí ohun ẹnu yìí àṣẹ wà ń bẹ̀. ohun ẹnu wa tá à ń sọ jáde yìí ohun tá a bá sọ àṣẹ wà ń bẹ̀. àṣẹ wà ń bẹ̀. mo jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ìgbà tí mo wá kọ ni pé ọjọ́ ti pẹ́ yẹn Ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ní gbéràn lọ́wọ́ dìde ó bẹ̀rẹ̀ sí ní gbéràn lọ́wọ́ dìde ìgbà yẹn mo wá wà nínú bedroom lọ́jọ́ yẹn mo ti pẹ́ church mo wá múra church lọ́wọ́ gudugudugudugudugudu mo wá rò pé nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí mi yìí Ọlọ́run dẹ̀ mi ò expect yín ìtọ́lọ́run wa bẹ̀rẹ̀ sí ní ṣe fún mi lẹ́yìn ọgbà tí mo kọ nìyẹn mo wá sọ pé orin yẹn tún wá dún nínú mi nínú bedroom yẹn bàánú bá ń sọ̀rọ̀ kí gbìyànjú dákẹ́ jẹ́ bàánú bá ń sọ̀rọ̀ kí gbìyànjú kó farasin àánú mórí gbà ló jẹ́ kí n wá padà dọlọ́pẹ́ àánú mórí gbà ló jẹ́ kí n wá padà yìn bàbá pé àánú ni mo rí gbà lẹ́yìn ìgbà tí ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbàdúrà mo wá padà rí àánú gbà mo ti wá ń dúpẹ́ ìgbà yẹn torí nǹkan ti ń change díẹ̀díẹ̀ ṣùgbọ́n kéèyàn má rò pé ó ti tán kó má relent ìgbà tí mo wá ti ṣorin méjì yẹn má rò wípé mo sáré wá bí àwọn kan mọ́ má sọ pé mo fẹ́ release album mo ṣe release ìgbà tí mo ń plan album yẹn lọ́wọ́ mo á wá owó tí mo fẹ́ fi ṣe launching of that album so wá léyàn kan tó máa ń yá mi lówó ṣiṣẹ́ lẹ́sà òkè so mo á dọ́dọ̀ dáàdì yẹn lọ́jọ́ yẹn wá ní pé kò sí owó ní àwọn pé kí n wá ọmọ wọn lọ ọmọ wọn yẹn dẹ̀ lélẹ́yìí ọ̀dọ̀ ó jù mí lọ díẹ̀ ọmọ yẹn jù mí lọ díẹ̀ so wọ́n wá ní kí n wá ọmọ wọn lọ sí sáìtì ẹ̀ mo ṣe wá débẹ̀ nìyẹn mo wá débẹ̀ mo wá wọlé yẹn báyìí ilé yẹn pọ̀ odidi plọ́ọ̀tì kan fi kọ́ ilé báyìí kó má dẹ̀ fi àyè lẹ̀ níbi tí ilé yẹn tóbi tó mo ṣe ń bọ̀ mo wá débẹ̀ mi ò tún wá bá ń bẹ̀ so ṣe rí ẹlòmíì tó bá réyàn tó bá ṣoríire tó bá bínú ẹ̀ kò dáa o ìwọ náà sáré bí ìwọ náà ṣe máa ṣoríire tiẹ̀. tí èèyàn kan bá ń ṣoríire tó mọ̀ lẹ́gbẹ̀ẹ́ kò dáa kéèyàn máa bínú ẹ̀. má bínú ẹ̀ o inú mi dùn mo ṣe rí ẹ̀ lọ mo wá padà lọ mo á wò pé ẹni tí mo fẹ́ wá yàwó lọ́wọ́ wọn fún tí mo yé bọ̀ nìyẹn orin ẹ̀ tó wá dún nínú mi bó ṣe máa ṣẹlẹ̀ yẹn mo gbàgbọ́ Ọlọ́run mi kò gbàgbé mi o orin yẹn sọ ohun kan kọ́kọ́ sọ mi nínú wípé àkókò tiẹ̀ ni ò tí ì tó dúró de àkókò tiẹ̀ mo sọ de mo gbàgbọ́ Ọlọ́run mi kò gbàgbé mi o mo gbàgbọ́ Ọlọ́run mi kò gbàgbé mi o básìkò mi bá tó Ọlọ́run á gbógo mi jáde básìkò mi bá tó Ọlọ́run á ṣíjú àánú rẹ̀ wò mí màá ṣe rere mo ní gbàgbọ́ o mo bẹ̀rẹ̀ sí ní kọ orin yẹn nìyẹn ábọ̀mù orin tí mo fẹ́ kó sínú ábọ̀mù ti pé already mo wá rí yẹn mo kàn sáré lọ studio ni ẹni tó bá rí ábọ̀mù tí mo kọ́ release ẹ máa rí pé mo gbàgbọ́ ò sí inú ẹ̀ létà mo ṣe wá kọ mo gbàgbọ́ ẹ wá háàdì ẹ mọ. mo ṣe wá háàdì ẹ mọ so most of àwọn èèyàn lé ní báyìí tó bá sọ pé ta ló kọ mo gbàgbọ́ wọ́n máa sọ wípé àbẹ̀bí ọmọ ìyẹn ni. okay the small girl yẹn. àbẹ̀bí ọmọ ìyẹn tó bá bèèrè lọ́wọ́ pọ̀lọpọ̀ pé ta ló kọ mo gbàgbọ́ wọ́n máa sọ wípé àbẹ̀bí ọmọ ìyẹn ni. àbẹ̀bí ọmọ ìyẹn èmi àtàwọn pẹ́rẹ́ǹtì lájọ ń gbé ládùúgbò kan náà. okay. dáàdì àti mọ́mọ́ ẹ̀ wọ́n ń ṣọmọ ẹ̀sà òkè ọmọ Ìmẹ̀sí Èkìtì ni wọ́n. okay. náà ti wá ẹ̀sà òkè tán wá ṣiṣẹ́ táwọn náà wá ọ̀zù fún láìfù wọn. so mo súnmọ́ wọn gbà yẹn kó tó di pé wọ́n lóyún àbẹ̀bí gan èmi àti wọn ti jọ súnmọ́ wọn ra tí mo máa ń lọ sọ́dọ̀ wọn àjọ máa ṣe níjọ máa ṣe gbọ́ ọjọ́ némi àbẹ̀bí àjọ ṣe némi ni so ìgbà tó wá di ó ní mo tún máa ń ṣe múvì náà máa ń ṣe fíìmù okay. so mo wá ṣe fíìmù kan mo pé fíìmù yẹn ní Adéṣẹwà ọmọ ọba èmi àti gẹ́ẹ̀kan Àbíkẹ́ Akéwì lájọ ṣe so Adéṣẹwà ọmọ ọba ó dára lẹ́wà àmọ́ bí ebi obìnrin jọkọ́tọ́ bí ọbẹ̀ ọgbọ̀lọ̀ ó dára láyà ó dùn lọ́mọ bíbí àbíwá pẹ̀lẹ́ bí ẹyẹ àdàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ní mọ́mí àbẹ̀bí wá pè mí lọ́jọ́ yẹn pé wá wo ọmọ ẹ o ọmọ ẹ máa ń kọ orin inú fíìmù ẹ Adéṣẹwà ọmọ ọba ọmọ ẹ kò tí ì pé 3 years nígbà yẹn tó ń kọ Adéṣẹwà ọmọ ọba ó jáyàwẹ́wà mọ́ bébí ó kàn ń kọ́ máa wò pé ara nǹkan táwọn èèyàn dẹ̀ ń wá online nílé yìí
mo ṣe gbé kámẹ́rà lọ sọ́dọ̀ ẹnìyẹn mo rìkọ́ọ̀dù Adéṣẹ́wà yẹn àwọn èèyàn wò dáadáa mo wá bẹ̀rẹ̀ sí ní àwọn onítàn sọ pé máa kàn báyìí sí rìkọ́ọ̀dù ẹ̀ fún bẹ̀rẹ̀ sí rìkọ́ọ̀dù ẹ̀ fún mo post ẹ̀ sí online mo rìkọ́ọ̀dù ẹ̀ mo post ẹ̀ sí online dé pé mo ti wá create TikTok page fún. Wow. ṣùgbọ́n àwọn èèyàn tí ì fi bẹ́ẹ̀ mọ̀ dáadáa ọdún mo gbàgbọ́ náà ti ń gbéra lórí page mi díẹ̀díẹ̀ táwọn èèyàn ti ń lo sound yẹn gbà yẹn so àwọn èèyàn tẹ̀wọ̀n pé nǹkan téèyàn bá ti gbọ́ rí ó ṣe di pé mo wá wò nìyẹn pé mo gbàgbọ́ ìbá mo tún ṣe lè promote mo gbàgbọ́ mo ṣe pé Àbẹ̀bí ọmọ Ìyìn nìyẹn ọ̀rẹ́ mi kan ló fún mi Àbẹ̀bí ọmọ Akágàn lórúkọ bàbá ẹ̀ máa fẹ́ sọ orúkọ ẹ̀ ní Àbẹ̀bí ọmọ Akágàn ọ̀rẹ́ mi wá sọ pé má sọ ní Àbẹ̀bí ọmọ Akágàn ó lè borúkọ ọmọ ọlọ́mọ jẹ́ ní ọ̀la ẹ̀ pé SMD King Samuel Monday King ló wá sọ fún mi pé kí n má sọ ní pé kí n sọ ní Àbẹ̀bí ọmọ Ìyìn. Wow. mo fi wá sọ ọmọ yẹn ní Àbẹ̀bí ọmọ Ìyìn mo wá kọ́ Àbẹ̀bí ní mo gbàgbọ́ mo wá rìkọ́ọ̀dù ẹ̀ so mo wá ní mo wá lọ bá mọ́mí Àbẹ̀bí lọ́jọ́ kan mo ní mọ́mí Àbẹ̀bí mo lè kọ́ ọmọ yìí ti gbéra jù báyìí lọ ṣé ẹ̀ gbàdúrà ni mo ní ó yá Àbẹ̀bí máa bọ̀ ń bí lẹ́ni mo ṣe mu nìyẹn mo wá mu sẹ́yìn kúnlé ọ̀dọ̀ mi ibi tó ti kọrin yẹn táwọn èèyàn ti rí throughout ẹ̀yìn kúnlé ilé ibi tí mo rẹ́ǹtì ni mo ṣe rìkọ́ọ̀dù Àbẹ̀bí nìyẹn mo ṣe ń lọ chọ́ọ̀chì lálẹ́ nìyẹn ní nǹkan bíi 10 mo kàn post ẹ̀ ni mo kàn gba chọ́ọ̀chì lọ mo fìbínú drop fóònù sílé gan mo gba chọ́ọ̀chì lọ nìyẹn mo lọ gbàdúrà ìgbà tí màá dé láàárọ̀ ọjọ́ kejì ni mo ń wo péjì mi tó ti ń ṣe bákan mo ń wo like mo ń wo comment mo ń wo views tí mi ò rí rí Olódùmarè ló di pé àyànfẹ́ Jésù Sàndí ti lò ó ti sáré àdìfáàsì mọ́ mo ní táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lò lóríṣiríṣi orin yìí àbí mi ká tó wí ká tó fọ̀ wọ́n ti ń gbọ́ Àbẹ̀bí kiri wọ́n ti ń gbọ́ kiri máa wò pé tí kinní tó lọ pé mọ́ mo wọ studio nìyẹn ló ṣe òtún wá rìkọ́dù tó mo wá rìkọ́dù ẹ̀ fún abẹ́rẹ́ sí ní try láti promote ṣùgbọ́n àwọn èèyàn náà dìde wọ́n ran Àbẹ̀bí lọ́wọ́ díẹ̀ gbà yẹn torí school tó ń lọ tẹ́lẹ̀ a change school Àbẹ̀bí a ṣe so many àwọn èèyàn fún mọ́mí ẹ̀ ní nǹkan wọ́n fún wọn lówó wọ́n fún wọn ní nǹkan wọ́n ṣáà appreciate talent ọmọ yẹn ṣùgbọ́n tó wá ṣe ẹni pé ẹni tó sọ fún mi gbà pé kí n lọ change school Àbẹ̀bí pé àwọn máa take owó school ẹ̀ lẹ́yìn owó school ẹ̀ kan tán san wọn padà sanwó mọ́ èmi àti ìyá ọmọ yẹn làwọn bá ṣe ń sanwó school yẹn ti náà èmi àti ìyá ẹ̀ làwọn bá ṣe ń sanwó school yẹn bí bá ṣe ń sọ̀rọ̀ yìí so ìgbà tó dẹ̀ ti fẹ́ lọ ńgbà yẹn ó ti tán náà nìyẹn ṣùgbọ́n kò ní tán lágbára Ọlọ́run nítorí pé mo ṣì ń wá láti tún mú mo gbàgbọ́ jáde in another dimension mo ń wá artist mo máa padà feature mo gbàgbọ́ pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọjọ́ ti pẹ́ ẹ̀ mo ṣì ń wá àwọn tá a ṣe máa jọ feature nínú ẹ̀ torí yẹn fi máa káàkiri gbogbo àgbáláyé torí mo gbàgbọ́ ìṣe orin tí èèyàn ò gbúdọ̀ máa gbọ́ torí èmi gan bí mo ṣe wáyé mo máa ń ronú gbà mí tẹ́gbọ́n máa ti rora mi pé ó ti tán ṣùgbọ́n tó bá tún wá rántí pé èmi mo máa kọ́ mo gbàgbọ́ máa wá rántí lírìsì orin yẹn mo gbàgbọ́ Ọlọ́run mi kò gbàgbé mi o básìkò máa rò wípé àkókò ìtì tó ní tákòókò bá tọ́ Ọlọ́run máa ṣe torí pé mi ò rorin láròkọ mi kò ṣe pé mo ronú kọ àbí torí pé bóyá mo compose ẹ̀ mo fi báírò compose ẹ̀ ó wá láti ọkàn mi ni kò dẹ̀ sí àwọn tí ò like orin yẹn ṣùgbọ́n orin yẹn kì í ṣe gbogbo èèyàn ló sì gbọ́ mo fẹ́ kí gbogbo àgbáyé gbọ́ mo gbàgbọ́ nítorí pé ó ń help a lot ó ń ran àwọn èèyàn lọ́wọ́ ó ń jẹ́ kéèyàn máa rántí wípé ìrètí ṣì wà fún ẹni tó rò pé ó ti tán kó má rò pé ó ti tán ìrètí ṣì wà Ọlọ́run ṣì máa ṣe so bí ọ̀rọ̀ mo gbàgbọ́ ṣe lọ́n tiẹ̀ nìyẹn. Olódùmarè ok kó tó di pa máa lọ kí n béèrè lọ́wọ́ yín kí ni àwọn nǹkan tí ẹ tún lérò pé ó jẹ́ bí ìrànlọ́wọ́ tí ẹ tún nílò lórí music career yín àti lórí philanthropist stuff ten ṣe ń sìn. ohun tí mo nílò ni pé irú àwọn ọmọ tí mò ń kó kiri torí kò ń ṣe Àbẹ̀bí nìkan ló wà lọ́wọ́ mi. ok mo ní àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ mo ti ń mo ráwọn ìbejì kan náà àbí ọkùnrin oríṣiríṣi. tí mo bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn gbà mí ó máa ń ṣe mí láàánú wípé kí ni àwọn nǹkan yìí wọ́n pe ọmọ kan ní Òjó Olúwaṣẹ́gun ọmọ yẹn gan ni mo kọ́kọ́ post lórí péjì mi rí tó kọ́kọ́ boost péjì mi tó kí Ọlọ́run tá à ń sáyá Ọlọ́run tá à ń sápè ọmọ yẹn kí Ọlọ́run ọmọ yẹn go viral fídíò ọmọ yẹn náà wọ bí 2 million views bí 2.5 million views àwọn èèyàn wò dáadáa ọmọ yẹn go viral ń gbà yẹn ọmọ yẹn ṣì wà ọmọ yẹn ní ẹ̀bùn ó tún ní àbúrò ẹ̀ tún ní ẹ̀bùn wọ́n tún ní ìyá wọn tún ní ẹ̀bùn ṣùgbọ́n wọn ò ní bàbá mọ́ ìyá àtàwọn ọmọ méjèèjì wọ́n ní ẹ̀bùn yìí so ó wá ń wù mí láti pé àwọn ọmọ yìí kàn máa feature àwọn artist táwọn èèyàn ti mọ̀ dáadáa kò dẹ̀ sí tí ó lè ṣẹlẹ̀ náà táwọn èèyàn bá lè máa lórí péjì wa náà kọ́ máa ràn wá lọ́wọ́ sí
kan kò sí nǹkan tí àwa náà lè di ńlá láti bẹ̀. mo léèyàn kan tẹ́ bá mọ Dàpọ̀ Afọlámi. ṣòkòtò rẹ̀ o lábẹ́ skẹ́ẹ̀tì ṣòkòtò rẹ̀ o lábẹ́ skẹ́ẹ̀tì. ẹni máa ń tó máa ń fa accordion. He's so talented. òun náà ló kọ tẹ́tẹ́ lomi fàyè rẹ̀ ta tí mo kọ lẹ́ẹ̀kan yẹn. Wow. àánú rẹ̀ ṣe mí. tọ́lọ̀ bá lè ṣe tí bọ̀bọ̀ ìbá fi lè wọ tó bá fi lè wọ industry orin táwọn èèyàn mọ̀ pé ó ń kọrin gbogbo ẹ̀ máa tàn káàkiri àgbáláyé. torí bá ọmọ ìmọ̀wọ̀ bàbá Òjó Adé ó kọrin kan lọ́jọ́ kan mo dẹ̀ fẹ́ máa sun ẹkún. ó ní ta ni mo fi jọ bẹ́ẹ̀mi kò bá níṣòro ta ni mo fi jọ bẹ́ẹ̀mi kò bá níṣòro Jésù Olúwa ó máa níṣòro bí Jésù tí borí ìṣòro máa borí ìṣòro. oko ló ń lọ. ògo yìí bí ògo yẹn ṣe pọ̀ tó oko ló sì ń lọ tì náà kò fi bẹ́ẹ̀ sí kí wọ́n má bínú bí tọ́ bá wà báyìí kò fi bẹ́ẹ̀ sí aṣọ gidi lára ẹ̀. Are you for real? bẹ́ẹ̀ ni sà àwọn orin tó ti kọ sílẹ̀ àwọn orin tó ti kọ sílẹ̀ tó bá ní kó release 10 albums ó máa release 10 albums ṣùgbọ́n kò só ní ìrànlọ́wọ́ Dàpọ̀ Afọlámi ṣòkòtò lábẹ́ skẹ́ẹ̀tì. ẹ wo káwọn tó ń kọ tàkásùfè kan lọ jókòó. Wow. kò sọ̀rọ̀ pé kíni ta ni mí lẹ́gbẹ̀ẹ́ Dàpọ̀ Afọlámi who am I? ṣé mo gbàgbọ́ ni mo sọ pé mo kọ àbí eléyìí ti kọ àwọn nǹkan tó ju mo gbàgbọ́ lọ. I will search for the guy. Wow. ohun mi kógo yẹn ti la àgbáyé já ṣùgbọ́n àkókò ni gbogbo ó lè jẹ́ pé àkókò tiẹ̀ tó náà ló jẹ́ kí ẹgbẹ́ mi wá sí orí bí ilé ni ó lè jẹ́ torí tiẹ̀ ni ó lè jẹ́ torí tèmi ó lè jẹ́ torí àwẹ̀bí ó lè jẹ́ ti àwọn tó ń wò wá gan ṣùgbọ́n àtorí ìkànṣe kan òní Ọlọ́run ṣùgbọ́n ibi tí ògo yẹn wà ó dà nǹkan tó tún wá ṣẹlẹ̀ báyìí kò ní accordion ẹ rí i pé mi ò fi bẹ́ẹ̀ post ẹ̀sán online mọ́ accordion tá à ń lò yẹn tó ń lò yẹn ó ti bàjẹ́ a fẹ́ ra accordion mi. èló ló ń tà? accordion bí i 400,000. 400, okay. ló ta accordion báyìí ló bá fẹ́ ra accordion bí 400,000 dín ní kò ní accordion so òun ló yóò jẹ́ káwọn èèyàn máa rí lọ́run láì dáadáa mọ́. ẹ wo bọ́bọ́ ti compose orin lẹ̀. Wow. ó kọrin kó pè ní ọkọ àfẹ́sọ́nà mi tó bá bẹ̀rẹ̀ orin yẹn ẹ ti máa wọ pé bí àfihànsí àbí nǹkan kan ni. ọkọ àfẹ́sọ́nà mi ọkọ àfẹ́sọ́nà mi o kò yẹ kó gbọ́ o pé mo tún lójú kejì kò yẹ kó gbọ́ o pé mo tún lẹ́lòmíràn o ọkọ àfẹ́sọ́nà mi. ta lọ́kọ àfẹ́sọ́nà ẹ̀? Jésù Kristi. kò gbúdọ̀ gbọ́ wípé ó lẹ́lòmíì kò gbúdọ̀ gbọ́ pé ó ní babaláwo kò gbúdọ̀ gbọ́ pé ó lóníṣègùn kan bì kan. eléyìí kọ rí gospel gangan ló ń kọ pure gospel. ẹ pé àwa sì máa fẹ́ satisfy àwọn fans gbà kan wípé ó yá come and see lélele káwọn èèyàn fi lè eléyìí wà after yẹn o. I think àwọn nǹkan tó máa ń fà tí ò kì í jẹ́ kí wọ́n tètè gòkè nìyẹn because àwọn tó wà lókè ìsìn àti nǹkan táwọn èèyàn ń ṣe kó tó di pé wọ́n rìn lọ́wọ́ àti kó tó di pé wọ́n blow ó gbọ́dọ̀ ṣe nǹkan tí ó máa satisfy ayé. kéèyàn máa ṣe ẹni mi náà máa fẹ́ satisfy ayé ṣùgbọ́n ó affect mi. So ẹni tí o kò bá fẹ́ ṣe nǹkan táyé ó máa ní sùúrù. di àsìkò tiẹ̀. So ìbéèrè kan tí mo máa fẹ́ bi yín for the last one kó tó di bá round up ni pé torí àsìkò wa ti ń lọ. Ẹni tó bá wà nínú problem tó wà nínú ogun tó lẹ́bùn tàbí tó ń la ìṣòro kan kọjá àmọ̀ràn wọn lè lè fún wọn. ẹni tó bá wà nínú ogun tó ń la ìṣòro kọjá tó dẹ̀ ní ẹ̀bùn. torí àwọn ẹlòmíín máa sọ pé ó ti sú àwọn. kọ́ má jẹ́ kó sú wọn o kọ́ má jẹ́ kó ṣe kíni kọ́ má jẹ́ kó sú wọn rárá. kọ́ sì máa ṣe kíni kán túbọ̀ máa gba àdúrà kán má dẹ̀ dúró sójú kan. kì í ṣe pé kán má dúró sójú kan mi sọ pé kán lọ lé aláwo tàbí kán lọ lé aláàfáà o. kán máa gbìyànjú láti máa gbéra wọn jáde. kán má relent rárá. kán má relent rárá. ọdún kì í ṣe gbogbo àwọn tó lẹ́bùn ní gbogbo ayé máa mọ̀. sá. kì í ṣe gbogbo àwọn tó lẹ́bùn ní gbogbo ayé máa mọ̀. kì í ṣe gbogbo wọn. tó yẹ pé gbogbo àwọn tó lẹ́bùn láyé máa mọ̀ ni àìmọye ẹ̀bùn nílé olóògùngóró àìmọye ẹ̀bùn nílé ọlọ́tí
tọ́lọ́tí mi bá kọ gospel fún yín báyìí ẹ tún máa wò báyìí pé ṣé ọlọ́tí lélẹ̀. ó tọ́ díẹ̀ ni. mo máa interview èèyàn kan láìpẹ́ yẹn máa rí ní page mi. Chai. ó ní ẹ̀bùn yẹn ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn tó bá ní ẹ̀bùn ni àwọn èèyàn máa mọ̀ ṣùgbọ́n máa gbàdúrà kó dẹ̀ múra sí iṣẹ́ ọwọ́ ẹ̀ téèyàn bá tún wá ní ẹ̀bùn má rìlẹ́ǹtì wípé ẹ̀bùn yẹn ló máa sọ ẹ́ di olóríire tí mo bá rìlẹ́ǹtì wípé ẹ̀bùn ló máa sọ mí di olóríire ayé mi ṣì máa wà lójú kan o. iṣẹ́ oko tí mo sọ pé mo ṣe yìí mi ò inherit oko kankan lọ́wọ́ bàbá mi kì í ṣe pé bí oko tí mo jogún lọ́wọ́ bàbá mi ni mò ń ṣe tàbí pé mo jogún bì kan bíi pé mò ń ṣe labour fún yàn lóko ni o bíi pé oko yìí bá mi máa tún ṣe bá mi máa rówó tí. bẹ́ẹ̀ ni bá mi máa tún oko yìí ṣe tókò yẹn bá dẹ̀ parí lọ́dún màá fún lóko ní nǹkan tiẹ̀ èmi náà mú nǹkan tọ̀dọ̀ mi bẹ́ẹ̀ mo ti ń rí èrè díẹ̀díẹ̀ kì í ṣe wípé bóyá oko tèmi gan àbí pé nǹkan kan so máa ṣiṣẹ́ iṣẹ́ tó bá ṣe yẹn fi máa build ara ẹ̀ fi máa build ara ẹ̀ dẹ̀ máa gbàdúrà jẹ́ kí ìwà ẹ̀mí mọ́ ẹ kó ní ìtumọ̀ ìwà mímọ́ ṣe kókó nínú ayé yìí so most nǹkan tá à ń ṣe yìí ká máa fi bẹ̀rù Ọlọ́run ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe nǹkan tó lè jẹ́ ká já gbangba nìyẹn. àwọn ọ̀rọ̀ ńlá ni mo ti gbọ́ lónìí ọ̀rọ̀ ńlá dè làwọn èèyàn náà mi àwọn èèyàn ti gbọ́ lónìí ẹ ṣe gan ìjẹ́ tí àwọn èèyàn bíi méjì àbí mẹ́ta ṣé ẹ lè ṣe báyìí torí báwọn èèyàn ṣe máa ń pè yín bọ̀ ẹ máa ṣe náà ni táwọn èèyàn bá fẹ́ bóyá wọ́n fẹ́ pè yín àbí wọ́n fẹ́ reach out sí yín ṣé iṣẹ́ lè bá mi pé phone number yín àbí bóyá phone number team àbí manager yín àbí àti social media handle yín. social media handle mi ní orí Facebook ẹ̀sán Ọládìtì David ní orí TikTok ẹ̀sán Ọládìtì David Instagram ẹ̀sán Ọládìtì David YouTube ẹ̀sán Ọládìtì David TV ni ó wà ní orí YouTube so phone number mi ẹ yẹ kí fún ọ ní phone number ṣe rí phone number yìí ẹrù ti pọ̀ lórí ẹ̀ mo mọ̀ ibi tí phone yẹn wà bẹ́ẹ̀ yẹn á ti máa gbóná phone mi last rárá ṣùgbọ́n màá fún ọ ní nọ́mbà tó yẹ pé mo lè tètè máa gbé tó wà ní ọwọ́ mi so ṣe tí máa ti wá di ẹrù sórí òun náà báyìí wọ́n á tún máa pè é lọ́jù. sọ́rọ́ àwọn èèyàn ṣì pọ̀ tó máa nínú ìrànlọ́wọ́ yẹn. ẹ jẹ́ kí n pe phone number yẹn 090 33 35 75 37 pẹ̀lẹ́ kan sí. 090 33 35 75 37. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn mo ti kẹ́kọ̀ọ́ mo dé ti ní àwọn ìmọ̀ àtòyè kan sí mo dé mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ̀yin náà ti kẹ́kọ̀ọ́ ó lè drop ẹ̀ sí comment section nǹkan tó bá ti kọ́ nínú ètò lónìí a dúpẹ́ lọ́wọ́ yín gan Ọlọ́run á dẹ̀ túnbọ̀ máa bùkún yín ẹ̀yin àti àwọn tíìmù yín tẹ́jọ́ ń ṣiṣẹ́ yìí Ọlọ́run ò ní fi yín sílẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní kú ní kékeré gbogbo wa ní kú ní kékeré àtàwọn tó ń wò wá ọ̀nà àtijọ́ àti mú kò ní dí mọ́ wa àtijọ́ àti mú kò ní ṣòro fún wa láti rí lágbèrò àdẹ ní ṣoore tó máa padà dìbì mọ́ wa lọ́wọ́ lágbèrò lọ ìwọ tọ́lọ́run bá tẹ̀ fi sọ́kàn láti support ministry because ministry lèmi máa ń pè kò easy láti sọ pé o fẹ́ ronú pé o fẹ́ dàgbé kàràfí tí Ọlọ́run bá ń ràn yàn lọ́wọ́ so ìwọ tí Ọlọ́run bá fi sọ́kàn láti ran ministry lọ́wọ́ you can do well to reach out you can reach out to us we definitely connect you with them and you can actually call the phone number. ẹ ṣe gan tẹ́tí ń wà látàárọ̀ títí dìgbà táwọn máa ríra nígbà míì stay blessed and stay calm and stay good.